ṣe ẹni sùúrù kí ló ń ṣe ẹ ṣe bí màá ṣe ṣe náà. àmọ́ olóòrùn jẹ́ kí n wọlé. ní sùúrù jàre ní sùúrù jọ ṣọmọdé ẹni tó wọ̀ ni ṣọmọdé ẹni tó wọ̀ ni. torí ilé tó ń wo yìí lè yà lóde ni ọmọ yẹn ti wọlé bẹ́ẹ̀ yẹn wà ní sùúrù ni kí ló ń ṣe yín. ìjọ ìwọlé ẹ bá mi gba báàgì mi jáde owó olówó ló wà ń bẹ. ní sùúrù ìwọ kọ́ ló bá wa lé débi o. ó ti ìgbà tó mọ̀ kó lè mú ó ṣe lé fún rẹ̀ ó yá wọlé lọ. ó ṣe lé débi báyìí máa bẹ́ẹ̀ ṣe. so ọmọọba gẹ́gẹ́ mú yín sọ fún ẹ ìyálóde ló ní bí ó ti yé I'm very sure pé bọ́mọ yẹn ṣe wọlé yẹn wọ́n máa gbẹ́rù yẹn jáde. kí ló ń ṣẹlẹ̀? àwọn ọmọ ilé mi bọ̀ ní o. àbọ̀ ya wèrè ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣe? ṣebí ọmọ ilẹ̀ kan ló kọ̀ lọ dúró tààràtàrà mi kàn wọ́n pé kí n kàn gbá tara ẹ̀ mi mọ̀ kó máa diwọ́ wọ̀ báyìí. kí ló gbà? ọ̀rọ̀ ní ìgbà náà ni èyí àbúrò burúkú gbogbo yìí ni. àìwojú ọbẹ̀ mú yàn náà ṣé báàgì lélẹ́yìí ni orí pápó ṣe lélẹ́yìí ni tó orí pápó ṣe ni ìwọ tó bá fẹ́ gbà kan gidi wàá gbà wọ́n tó wàá gbà kan gidi. mami ẹ mọ̀ tó máa ṣẹlẹ̀ ẹ sọ fún wọn pé ẹ̀rí ni pé ibi kan mo wọ̀ kò ṣe olóbùkú lọmọ ẹ̀. akọ mi nǹkan tí kí ni ṣe ní iye oúnjẹ ìlú nǹkan kan mú ẹ ṣá. ìfún ejò ló wà nú eléyìí náà. iṣẹ́ òde lè bá iṣẹ́ yìí. iṣẹ́ òṣì ló ṣe yìí ọlọ́run iṣẹ́ òṣì ló ṣe òríṣẹ́ ṣe o. ẹ ọkọ lose guard mi náà wípé ó ní skin díẹ̀ pé. skin wèrè wò ó tó wojú ọbẹ̀ wọ́n yóò rí pé bá gé ọwọ́ ẹ̀yà àpò ṣe ni. àpò ṣe. gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ mo ń bọ̀ ọlọ́pọ̀kan rẹ̀ balẹ̀. ẹjọ ẹ já wọn pé ẹ rí mi rárá pé mi ìwọ bí o ẹ bá wọn po ọmọ olóbùkún mi tètè rí báàgì yẹn kó bí ọmọ ni o mi tètè káṣẹ yẹn kò ní ta fún mi ní ṣá mo máa pa ni o. mo mọ̀ ọ̀pọ̀ tí mi ò sọ. mo mọ̀ ọ̀gá tẹ́mi ń sọ èmi náà mọ̀ ọ̀gá tẹ́mi náà rí o. Tuale, President General, ìyálóde gbogbo Federation ọ̀bí èèyàn, Presidential General ọ̀bí èèyàn. Ìyá mi. Wọ́n lè gbé gẹ̀ẹ́sì, wọ́n máa try rẹ̀ ni, wọ́n máa pẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ni. Orí yóò bí ìyá anybody. Oníbàjẹ́, òun ni. Èmi ni mà. Láì súnmọ́ kó ìyàwó yìí. Kí ni ẹ̀wọ̀n ń wò tó bẹ̀rẹ̀ ẹgbẹ́ fíìmù pẹ́ báàgì lọ́wọ́ ẹ̀? Mo kàn ń rìn lọ ní títì ni mo dẹ̀ gbé dání dáadáa o mo kàn rí látẹ̀yìn ló kọ́ jágbá. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ ìgbà tó smart ọ̀dẹ̀ ṣé ó kọ́hún sí ó kọlà sóhun ni. mo bí ẹ ìwọ gbé báàgì àbí obìnrin ẹgbẹ́ ó jagbà mọ́ ẹ lọ́wọ́ Ọlọ́run gbọ́ bí mo ṣe darúgbó yìí wọn ò lè járú ẹ̀gbà lọ́wọ́ mi. I trust you. Number one. nílùú yìí kò sólúwẹ̀. Kò sí èèyàn ìyá tiwa. Màá lọ ló palasapu o. Mo á fẹ́ mọ́ṣáláṣí náà bí ẹ sí nàbí ṣọ́ọ̀ṣì tó rọrùn dídí ẹ̀. Ọgbà àgùntàn náà bí sí. Ọgbà àgùntàn ní Bùjẹ́ràn. Ó ti yọ lára ẹ̀ náà. Màá lọ jẹ smart o. Ṣé gbọ́? Kò máa smarter. Ó ti yé bẹ́ẹ̀. O fẹ́ jẹ múrò ṣá. A rò balẹ̀ rárá. Ó yá wèrè ní. Orí ẹ̀wọ̀ ìran káàpù wèrè lẹ́ẹ̀kan yẹn. 100 naira. Tuale. Ara ní. Ọdọ́mù tí wà ní ẹ̀rẹ́. Ọmọ tí mo ṣe gbélẹ̀ fún ẹ. Owó tó wà nú ẹ̀. Ó ti yé sìn kò tó kan. Kò yàtọ̀ sí fún ejò. Tó bá kó owó gidi ló wà nú ẹ̀ ní tí ó tó ṣe fàájì. Ọmọ. Wàhálà mi ò rí gbélẹ̀. Kò sí kankan nu kíní tó ń gbé kiri. Kò sí kankan. Àwọn bí ẹ̀dá. Ìyá mi kò ní bàjẹ́ President General ìyálóde gbogbo Federation number one. Kó máa yẹlẹ̀ jẹ́ kó lọ. Wá o máa ń forí bẹ́ẹ̀ gan-an kí ló ń ṣe ẹ́. Jẹ́ kó lọ. Ó yá ẹ. Ta ló mú ẹ wá sí gbòòrò gan kí ló ń ṣe ẹ́. Àwọn ìyálò àwọn ajú wọn mo fẹ́ rìn lọ ni. Mo eléyìí ti wá. Ìlú òkè ni ó ti yẹn àwọn ọmọ sóòsè ṣíṣe sọ́ọ̀jẹ jíjẹ ẹ̀jẹ̀ tó bá ti mú wọn dé yẹn. Owó lè jẹ. Ó ti yé yín ìyá mi. Àwọn èèyàn rí ni ẹ. Mo dà stubborn ma, mo stubborn gan. Lẹ́nu sọ. Apakọ sí. Ó yá wọ́n wèrè ni. Ó yá bàbá yìí. Bàbá yìí. Ó yá ọmọ. Tuale number one kò ní bàjẹ́. Small dark fún rẹ̀. I'm the child, no. Ọmọ mi. Táíwò,
sáré jáàmù mami wọ́n ti lọ báàgì dà tó wà òkè mo sọ fẹ́ pé ìfún ègbò wà nù kan mo sọ pé báàgì dà báàgì wèrè wò. ẹ má fẹ́ jùmọ̀ mi ìgbà tí wọ́n ti ń ṣiṣẹ́ tó dáa tí mò ń gbé kíkí wá ẹ sọ̀rọ̀. ó bá gbé fisifisi wá ní. orí bó ṣe rí lè ní ẹ ti fẹ́ sáré gbàgbé everything. gbàgbé ọ̀rọ̀ mọ̀jọ fisifisi ní kọ́lọ́ tó wà èwo ni rádaràdà òsì gan. òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe ṣí ẹ rí míǹtì tó sàtọ́sọ́ sí imú ẹ ní sọ̀rọ̀ kan o. ẹ tó lójú kò ṣáyà ayẹ tó lọ gbá lòkù wá fẹ́mi. wọ́n ti lọ fọkàn rẹ̀ balẹ̀ wọ́n ti lọ wo ó lè wọlé ẹ̀mí ń gbá Àlàbí lọ́wọ́. gbá Àlàbí ọmọ tó máa ṣẹlẹ̀ máa ń mi mo ṣe wáyé kí n lè labẹ́ tẹ̀lé ni mọ́. Kí ló dé. àwọn owó yẹn wọ́n máa lọ dúró dè mí bẹ́ẹ̀ ni. lọ jókòó ara ẹ̀ kò sí wàhálà. wọ́n máa tọ́tù la o. bẹ̀jẹ̀ tó bá dẹ̀ tí wọ́n bá ti pariwo kò kàn yí o. àbúlé burúkú ni ayé tèjọ́ fẹ́ bàjẹ́ mo ń bọ̀ náà. wo mo ló ń jẹ kíchìn o mo lè jẹun bẹ́ẹ̀ náà mo ń gbọ́ Àlàbí Pasuma lọ́wọ́. Mr. Yinka, yes sir. To me a lot from contestant wa. But then àwọn Yorùbá máa sọ pé kan láti gbọ́ kan. Máa fẹ́ kẹ́ ṣàlàyé fún mi your working experience. Àwọn wo lẹ ti bá ṣiṣẹ́, kí ni feedback wọn nípa iṣẹ́ tẹ́ bá wọn ṣe. Let me hear from you. Thank you, sir. Mo ti bá àwọn prominent directors and producers in the industry almost gbogbo wọn ni mo ti bá ṣiṣẹ́ and feedback wọn lórí iṣẹ́ mi dẹ̀lẹ́lẹ̀ ó wà okay. Then recently mi wọ́n bóyá Musa one of my jobs was nominated at FCA Award last year, sir. Yes, impressive. Thank you, sir. Impressive. So how many years ni ẹ ti edit professionally? 5 years, sir. 5 years, yes, sir. So your working experience now, you can boldly defend it with 5 years ni ẹ ti wà lẹ́nu iṣẹ́. Yes, sir. Okay. But kí ni ó fún yín assurance pé you're best for the position we're looking for as an editor? Sir, tí ẹ bá employ me, sir, ó máa contribute immensely sí progress company, sir. Ṣé mọ̀ pé àwọn videos tá bá edit tá bá fẹ́ lò láti fi promote company. In fact, there are some people tó yẹ pé they won't even have to come to the company. Video yẹn náà máa rí. So mo mọ̀ bí mo ṣe máa edit ẹ̀ tó yẹ kó máa attract customers ó dẹ̀ tún máa attract àwọn potential investors wa. So mo mọ̀ bí mo ṣe máa ṣe gbogbo. In fact, mo rí àwọn criteria tẹ̀ list. Ó tún láwọn kọ̀ọ̀kan gan tí mo ṣe máa bá yín discuss. A ní láti add them àwọn nǹkan tá a máa ṣe, sir. About video editing and promotion, don't worry, sir. Trust me, sir. Okay. Thank you for your time. But then we would get back to you before the end of today. Okay. I'm gonna get back soon. So you can go and tell the next person. Go on. All right. Báwo ni tí wàá òkè. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ó yà mí lẹ́nu ó pè mí pé òun bọ̀ wá sọ́dọ̀ mi. Ṣé mo máa announce tí n bá ti fẹ́ wá sílé ẹ̀ ni? Àbí mo ṣe wá kò tẹ́ ẹ lọ́rùn? Àmọ́ ó láìkẹ́ ó wà òkè. Ọlọ́run ló tiẹ̀ ní kó wá. Mo máa fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ Táíwò màmí. Táíwò kí ló ṣe? Bọ́mọ yẹn ṣe ń ṣé òrí pé ó kù díẹ̀ káàtó. Because kó mo máa ṣe bí táùtù kó máa ṣe bí mi ìmọ̀ bí mo ṣe lè pè ṣá but mo rí wípé ọmọ yẹn ó nídìí kéèyàn fowó líle mu because ó ti gbà láàyè gbogbo nǹkan tó dẹ̀ ń ṣe kò right. Mi ì tọ́ dáadáa wá bá mi tọ́ náà. Jásò tó báwo ló ṣe ń hùwà mo fẹ́ gbọ́. Má bínú kò ń ṣèjà ṣọmọ. Ó mọ̀ pé mo sọ fún ẹ náà pé tó bá yẹ pé òwà gbé mi gan máa wọ ẹ̀ wá but àdẹ̀lẹ̀ rí dá ká má bára wa sòótọ́ ọ̀rọ̀. Mo kàn sọ fún ẹ pé Táíwò nídìí àfojútó nìkan tí mò ń ṣàlàyé fún ẹ nìyẹn. Táíwò ṣó mọ̀ pé ó ya wèrè gan.
lọ má rò pé smart lójú ara ẹ o àbí àwọn wẹ̀rẹ̀ kan máa náwó olówó ṣe gbogbo tán ìyá ló máa jẹ ọmọ tálíkà wọ́n àwọn ayé ìjọ nìyẹn ìyá tó kàn jẹ ọmọ tálíkà tí ó bá smart ni sórí bẹ́ẹ̀ mi ṣe tọ́ ọmọ yẹn gangan náà ṣe ń tọ́ ọmọ bọ́mọ yẹn ṣe wà yẹn ò lè fòṣì lọ níta kó gbà bọ́mọ mi ṣe wà yẹn ò bí yàrá ìyá onítàn tó lè gbéná wojú ẹ̀ action pọ̀ ni tẹ bá gbọ́ ọmọ ní action mo máa enjoy ẹ̀ ní bó ṣe wà yẹn ládùúgbò wa gan dà mọ̀ bó ṣe wà ládùúgbò wa yẹn gan máa ń fìbà fún ni tọ́lá mọ̀ pé adam no nonsense bí ìyá wọn dá wọn tó bẹ tó bẹ wo má máa sọ̀rọ̀ ẹ̀ mọ́ ọlọ́mọ fún ẹ̀yẹn ni o fine boy yẹn ló dé ìṣá fine boy kiss bọ̀bọ̀ gbà síbẹ̀ ọmọ ní ẹ̀jọ̀ àgùntàn ṣọ́ọ̀lù báwo ni gbogbo ẹ̀ àwọn girlfriend ẹ̀ ń kọ́ báwo everything. àdúpẹ́ lọ́wọ́ àdúpẹ́ inú mi tiẹ̀ dùn mo ṣe rí yín yìí bẹ́ẹ̀ ni mo dẹ̀ máa ń béèrè yín o ṣé mọ́mí ò kí n jíṣẹ́ ni. ìyá wèrè ó yà wèrè náà òótọ́ ló máa ń béèrè àmọ́ mi ni mo máa sọ fún pé ọjọ́ tí n bá ráyè àjọ máa wá torí ó máa ń lọ ibiṣẹ́ láti Monday to Friday ṣọwárí Saturday and Sunday yẹn ṣé wọn ṣàmọ gbogbo ọ̀rọ̀ go slow wàhálà kéèyàn jáde kó fèsì go slow títí máa ní kó fi yẹn rest mi ìfẹ́ kó jáde lọ wá ṣe jẹ́ kó wá. ẹ wò mọ́ mi ṣe rí mo tẹ̀ ṣe rí inú mi dùn gidi gan ni ẹ jẹ́ kí n lọ sókè kí n lọ freshen up tí bá ti wá padà dé èmi àti allegist tó pọ̀ gan-an. ó lè jẹ́ mi lówó ó jẹ́ mi lówó. ẹ wá wọlé gbogbo ẹ̀ ní wàá gbálẹ̀ nìyí o. mo ti mí sí o. èmi náà mí sí ẹ fine boy ọmọ ẹlẹ́dùn baríkà ó rọ ọmọ ó yàtọ̀ sí ìyá ẹ̀ ṣì ọ̀rọ̀ nìkan ló ní lẹ́nu nonsense olówó. Kẹ́hìndé àlè máa bára wa ní ká má bára wa sòtọ́ ọ̀rọ̀ ìwọ náà wo Akínsìn ó níṣẹ́ tó dá lọ́wọ́ mo fún ní home training mo jẹ́ kó mọ bó ṣe ń lo life mi torí pé àwa òkè alówó lọ́wọ́ kéèyàn kàn jẹ́ kó mọ́ máa ṣe ràkàtíà bó ṣe wù káàkiri ìwọ náà wò ó sí ibi iṣẹ́ ló ti lọ tó ti dé ń sìn òun ló wọlé lọ yìí sìn tó bá freshen up tó ń sìn náà kò á jẹun èmi àti ẹ̀ náà lágé wọn máa bára wa sọ̀rọ̀ àbí kó máa wo fíìmù but irú ọmọ tí ẹ yẹn ń sìn ọ̀rẹ́ mi kan tí ẹ ń sọ fún mi lẹ́nu gbẹ́mẹ́ta yìí pé wọ́n ní wọ́n ń jà ń bì kan pé wọ́n ṣàárán rí ọmọ ẹ̀ ń bẹ̀ pé kúkú dà ṣọ pé kò ní dáa fún ẹ ṣá ṣọ pé wọ́n máa ṣòfò dànù ni olórí burúkú ni ẹ ni lójú ààrẹ ọgbọ́n jù mí làbí torí mo lẹ̀ tí lọ́wọ́ yẹ̀ òní kò ní ọpọlọ olórí burúkú ẹ̀ṣọ́ fẹ́ gbọ́ yẹpẹ lọ́kọ́lù ẹ ó ti ya wèrè àbọ̀lórí burúkú rẹ̀ ó fẹ́ ṣòfò dànù ni ó ti ṣí èrè rí ni ṣé tó máa wádìí ẹ̀yọ́ rẹ̀ kó máa sòṣì ọ̀rọ̀ sí mi kó máa pàtì ọ̀rọ̀ burúkú sí mi lára ẹ̀ ní má bínú má bínú ṣá wọ́n jẹ́ ọmọ tó àìṣe jẹ́ kó rí pé o má gbẹ̀yàn wá èwo lò ṣì gan náà ó dáa ṣé kí n bẹ́ẹ̀ sóúnjẹ tó máa jẹ mi ò jẹ́ kó ṣì lọ òun bínú náà ni ebi mò ń bẹ̀ pé kó má bínú ṣe ti gbọ́ má bínú mi ò bínú pọ̀ ó ń sọ̀rọ̀ tó mọ́pọlọ wá kí ló ṣe ẹ máa lówó ni ẹ kó ní sẹ́ǹsì ó ní sẹ́ǹsì mo wú ẹ náà ó ní sẹ́ǹsì mo wú ẹ ọ̀rọ̀ owó tí mo bẹ́ẹ̀ sọ ń kọ́ ọ̀rọ̀ owó tá a jọ sọ máa fún ẹ tó kù òbí tó sì gbọ́ má bínú tó sì gbọ́ ṣé lọ sóúnjẹ yẹn sìn ọ̀yá ráìsì mo fẹ́ àtọ́jú olówó afẹ́ máa kọ̀ tí òun afẹ́ máa kọ́ mi ní bó ṣe fẹ́ ṣe láìsí ó ti ṣí èrè èmi ráyè gorí burúkú yẹn ọmọ ọjà kọ́mọ bọ́lẹ̀ òjàre ọbẹ̀ sàn mí wáyé lẹ́nu ọlọ́run wọn láti sọ ọbẹ̀ ọ̀bọ̀ òkun bá délé wọn bí ìyá wọn àtẹ̀bà sí pẹ̀lẹ́fẹ̀ ewúro yàyàyàyàyàyà àwa fi máa gbé bàbá ọdẹ́kù mo gbé náà mo wá báyìí tí bá sùn báyìí ọ̀run rẹ́sírẹ́tì mi wọ́n lówó máa ṣòṣì máa tẹ̀lé ní ọ̀sẹ̀ tí. ọmọ ẹ ṣọba tí a bá sùn lè gbégingé káwòrán. wà pẹ̀lú ẹ̀. ọmọ là sọ. ọjà
gbégbé sẹ́sẹ̀. ọmọ tí kìíní bá máa kanlẹ̀ kó tó balẹ̀ sí ẹ lára ajé John Thomas ẹ bó ṣe máa yọ parí ẹni tó dẹ̀ máa palò wá ẹ̀ nígbò ní gbà fún ẹ. mo ti mọ́ra lẹ́yìn ìgbọ̀n ẹ̀ ni ìwọ tó jẹ́ pé pàtó bẹ̀rẹ̀ spain mi ni small ló máa ń sọ. o ti bá bẹ̀ jẹ́ ọwọ́ ìṣe àdá. o ti bàjẹ́ o ti kọ́ mi wèrè ṣé kí n já ẹ tó bá ń bà wá lẹ́ẹ̀kan síbi yàrá wà o kò sí ọkọ̀ ọ̀fẹ́ ló bá dé kò sẹ́jọ́ nù ẹ̀. mo gba ọmọ àníwé ni kò sí ọkọ̀ láyé fún ẹ̀jẹ̀ mi màmá ẹ̀ máa lérí tó yẹn bá. ìyá ẹ̀ kan tó fẹ́ gbọ́ ló lè kẹ́tí kó máa ṣe yú ṣáàṣì ìyá ẹ̀ ó ya rèrè. ìyọ̀sẹ́ẹ̀tì o àwọn alẹ́ ìwọlé orí ìyọ̀sẹ́ẹ̀tì o ogun àìkú ni má fọ ọkọ mi kí ló ń ṣe ẹ. kí ló ṣẹlẹ̀ egi rẹ́mi. o ti miss call ẹ̀ ó yẹ kó receive ẹ̀ bẹ́ẹ̀ ó mọ bá ṣe ń ṣe ó yá o ti ìyá ẹ̀ ó ti pẹ́ kò gbá kí ẹ̀ ìjọ mi ọmọ oró mi orí kọ́ọ̀tì ẹ̀ níyà ẹ̀ kò gbọ́ kankan ti ṣàìtì ẹ̀jẹ̀ ni ó ṣàjẹ́ ni o. Java is always guy bó ṣe tó gbogbo ẹ̀. Ilé yìí dán ni èyí jẹ ẹ̀hún gangan ni. Báàlì bàbá mi wálé ẹ̀dá mọ́ ẹ̀fọ́rọ́ ẹ̀ pé yeke ti kọ̀ màá mi kì í ju ọlọ́ ẹ wá bẹ́ẹ̀. ọ̀pọ̀ lọ́mọkùnrin. Àgùntàṣọ́ lò ó lò. Lẹ́yìn tó tún gùn dáṣọ́ lù. Káyì ó máa ń gbọ́ mi pa ni o olóbùkún ni ó wà ilé àná àlọ́fà oye mo wà pẹ̀lú màmí ọwọ́ ẹ̀kọ́ ti ròyìn fún mi ọlọ́dẹ náà ti bá wọn pátá yìí ọlọ́wọ́ yẹ pé. wọ́n lè bọ́ ọmọ nílẹ̀ Haúsá kó wá lọ jọ wọ́n nílẹ̀ Yorùbá kó bọ́ sí ìwà Haúsá yóò lè kúrò lára ẹ̀ wíwá ẹ̀. ẹṣin burúkú ẹni bí ni làájò. bàbá kúrú ni kò kú ọ. ìyá yìí ó gbá lórí ẹ̀ ló bá gbọ́ kúrú kò gbọ́ nánà ìyá yìí ló ń jẹ bẹ́ẹ̀ ó ti géètì kò létí ẹni létí ló ń gbọ́. honestly ọ ti géètì mi lọ sí. bàámi o èmi gángan la ṣàkẹ́. ọlọ́run ló mọ bí ẹ ti lọ wọ́ọ̀rì wọ́n ń gbòòrò rẹ̀. ọmọ kan ló fẹ́ ṣe bí wèrè. kò sáàkókò mo ti ń gbàlàyé ìdílé level gan bọ̀ kò lè dùn lẹ́nu mi mo fẹ́ kẹ́ gbé rìn kẹ́jẹ́ kó mọ bí gbogbo bẹ ṣe àtẹ̀yìnwá yẹn kẹ́jẹ́ kó mọ òun ọgbọ́ ti pẹ́. kẹ́ndé ò fẹ́ gbọ́ story ó wà lẹ́mí lọ. Jẹ́ndọ̀ gbà mo wà Ṣàngó Òde tí mo dúró déédéé àgbà tí ló ń sìn o Ọlọ́run. ojú yìí ló gbó lẹ́bùgò ìgbójọ. bọ́ ayé ọkùnrin ò lè dà èmi ti gba ọmọ ẹni tí bá yé àwọn ọkùnrin jẹ èmi ò nídìí ọkùnrin mọ́ bá ṣe wà yìí ń sìn tó ti yẹ ń sìn lẹ́bù tá a wà yìí ká jẹun ó ti yẹ ń sìn kí wàhálà dẹ̀ ṣẹlẹ̀ ká bá wọn pò ó ti yẹ ń sìn orí lẹ́bù yẹn la wà báyìí ọkùnrin wèrè kan bá ní òun fẹ́ gbórí wá ó fẹ́ gbọ́jọ́ honestly kò sí tó jọ sórí gbà tẹ́mi wà ń Ṣàngó Òde méjì ni wá ṣé wàá rí kejì mi ó máa ń dọ̀ kò ṣàprápra òkòròdò kọ̀ọ̀kan ó máa ń fẹ́ fà mí sẹ́yìn àmọ́ èmi ò ń gbà fún o máa ń blásì alájà ẹ̀ ni máa ń jẹ́ kí alájà ẹ̀ mọ̀ pàbó lórí burúkú fẹ́ ṣòfò dání kí ló bá mi rìnrìn àjò àbí òrìnrìn àjò wèrè o nígbà tí wọn kọ́ ní burúkú ló fẹ́ ṣe kí ló tẹ̀lé mi fún bóyá wà ẹ máa ń ja ni. Máàmì kò mọ ní kò mọ pàṣẹ àti ámọ́tà kò lè ṣáìsì pọ̀ kí yọ. aláìkẹ́mi tí ò lè wọ́n tájà. ajé níbo lójúra wọn lọ ọlọ́rọ̀ ṣé wàá rí àwọn pẹ́rẹ́ǹtì wa ó dàbẹ̀ ẹni pọ́ lóun kẹ́ wọn díẹ̀. so ilé tí bàbá wa kọ́ wọ́n máa ń fẹ́ tó mọ̀ ẹ bá máa ṣe bí ọmọ get inside ẹ máa pákéjì mi ò ráyè pákéjì àyíwádà ẹgbẹ́ ṣáà ilé ìfẹ́ dọ̀ láìfù mi ni ṣáà pípù ìfẹ́ máa ba ayé mi jẹ́ ni mo kàn wọ pé kí ni mo lè ṣe mo kàn já wèrè tí bíbá yẹn kalẹ̀ yẹn kéjì mi ló máa ń dọ̀ mo kàn já wèrè mo bá gba ilé face me and face you lọ. mo dé face me and face you báyìí nílé yẹn wọ́n mọ̀ pé yẹn débẹ̀. àwọn ọkùnrin pọ̀ ju obìnrin lọ. gàgà àwọn kan gbogbo àwọn tó ṣàníyàwó bí ògì bíi 3 4 lọ nǹkan pé àbúrò lórí burúkú làwọn eléyìí tètè máa rí ọmọ ọdún ọ̀wọ̀ ni bẹ́ẹ̀ lọ ń sáré gbóbìnrin sílé
pẹ̀lú ẹgbẹ́ obìnrin sílẹ̀ yẹn kọ́ wọ́n pa wọ́n jẹ. alápàtà burúkú pa wọ́n. wọ́n pa wọ́n jẹ. ó pín wọn ó pín kárí sọ eléyìí ọ̀gbẹ́ni kúrò bẹ́ẹ̀ mo bá ní ìyá yìí sẹ́ àtòyìn wọ́n máa dàbẹ́ ni pé wọ́n rí irú dán yẹn rí ni n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn bachelor máa wò pé àwọn bachelor yìí ṣé wọ́n sọ́ra àwọn kan wà 5 minutes indomie ni mo kàn pa ayé ilé ìfẹ́ bàjẹ́ ni. pápá àkókò mi ṣòfò bọ̀sókè rajà bá mọ́mọ́ yín wà náà wà ní mi fẹ́ mú ibẹ̀ rí. eléyìí machine burúkú ni máa pa ni. ó ti gbogbo lẹ́bù ó ti bàjẹ́. ilé jẹ́ pé ìwà ìgbà kan ìspẹ́ni tí màá fẹ́ mi ò lè lọ́kọ mọ́ ó ti tán ó ti balẹ̀ ọba jẹ́. ìgbà kan ìspẹ́ni mi small ọwọ́ ìwà àdá ni o. jẹ́ kó kọlẹ̀ jẹ́ kó kọlẹ̀. báyìí lọ àlọ́ mi ló ṣe tó fún mi. máa ń láì kọkùnrin ṣe kí n kó láṣọ. máa ń fún wa yẹn tẹ́lọ́ ṣe fẹ́mi àfẹ́sù wa ìyá ò lè dánwó ẹ̀wọ̀n lọ́dọ̀ tèmi tí aláyọ̀ fẹ́ pa ìyá ẹ̀. àlàfẹ́ pa ìyá ìṣá. àbókùn fẹ́ pa ìyá ẹ̀. àlàfẹ́ wọnú ìyá ìjáde. wá àtẹ jẹmú ìyá tó bá ṣe dáadáa ni o tó bá ṣe dáadáa máa pín anywhere. ìyá ò lè pín. mo bá lè rí. ìyá ẹ̀ máa kú níṣẹ́. òkú máa pa ìyá ẹ̀. àlọ́ bàbá aláì bàbá. òkú máa pa ìyá kó mọ̀. nínú gáàdì nílẹ̀ bàbá gbẹ́mi nílẹ̀. ọ̀rọ̀ lẹ̀ náà. nílẹ̀ sọ́ọ̀lì. ọmọ kó wà lẹ̀ bí ọ̀rọ̀ tó tó ní kàmẹ́sàn kan ọ̀dẹ̀ ń ta. màmí rẹ̀ pátá kan ní kò lọ fà. màmí ìgbà kún yín ó pọ̀. màmí filẹ̀ màmí àbẹ̀bẹ̀ mi náà ṣe miss God receive God. àbẹ̀bẹ̀ mi náà ó ti já sí ó já kú. wo ìníyọ oṣù. ó wá láwọn lẹ́bù kan tí mo fẹ́ gbé ẹ dé èmi àti alọ́rọ̀ wọn náà wọn. ló wà pẹ̀lú iná kan. Màámi ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ̀rọ̀ owó orí mi ni o bó ṣe máa san owó orí mi ni o. ṣé máa san owó rírù wọ̀nyí. ìyá ẹ̀ ó ti bà gbogbo ẹ̀ jẹ́ ò wá ní san owó kẹ̀ bó ṣe máa kówó wá tó máa kóṣù. olóbùkún bàtó ti ń jẹ́ látijọ́ ọ̀rọ̀ owó orí ni o. láti san àṣọ bó ṣe máa ṣe owó orí yẹn. ọmọ mi ìyá ẹ̀ kò lọ́ọ́ sí mo wà pẹ̀lú ẹ̀ àwọn ò ní san owó orí kẹ̀ ìyá ẹ̀ fẹ́ gbé lọ́fẹ̀ẹ́. olóbùkún ọjà ìṣẹ́ ó gbé ní travel lọ ti wà l'Amẹ́ríkà. olóbùkún lọ́jà ìyá mi ti jà rèé lọ. mo fẹ́ béèrè àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ mi lọ́wọ́ kó máa fún mi lásà. èmi ò mọ ọ̀rọ̀ pa ẹ máa kú ló máa kú ẹ tó máa kú ló máa kú. àwọn ọjà àgbéyìn débẹ̀ ni. ìgbà wo ni wà tọmọ mi ń tẹ́tí mọ́ra yín tẹ́tí ń fẹ́ra yín. tá a bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wa a ti máa lọ bí ọdún 3 sọ́dún 4. tẹ́tí ń fẹ́ra yín tó tí ń jìn. tí mi ti ń jìn ìyá ti máa lọ bí ọdún 7 sí 6 ẹ máa wọlé pàá sẹ́yìn lọ́mọ yẹn ọwọ́ ẹ̀rọ gan ìjọ tí mi mú báyìí náà mi ti yìn àdúrà mi tẹ̀ tí ń yìn lọ kò síbi tí kò sọ lóòrì lójú bá gbódà abẹ́ staircase inú mọ́tò dánfó gáràjì ẹni rẹ̀ máa mi ti pánu máa wáyé ìpakúpa àwọn àdìsọ ọlọ́kadà gan ni àwọn èèyàn ẹ̀gbọ́n ẹ̀rọ mo ti pa wọ́n gan àwọn pápákúpa. I trust you àmọ́ gbogbo ìta ń sọ yìí para yín láwo ó máa ń tó bí wákàtí mélòó síra wọn torí èmi fẹ́ ṣí ẹ lóore kan o sórí èmi ò gbogbo obìnrin lọ́wájú ó lẹ́yìn yẹn ká máa ṣojú méjì kò tẹ́mi lọ́rùn wọn pàgbà ti dé àwa ti ṣe gbogbo yẹn kọjá àti mo bá yẹ ṣe rí àwa rí i pé kò sí nǹkan kan ń bẹ̀ ó ti yẹ ń ṣe mi lẹ̀fẹ́ kọ́ mọ́ mi kó máa di pé wọ́n máa di gbàgbós káàkiri mo ti wá ní àwọn kankan lọ́wọ́ tẹ́ pé tí n bá fún ẹ ó kéré ó pọ̀ jù wá máa lo bí 1 hour lórí ẹ̀. mi máa ń lò súnmọ́ ẹ̀ náà máa ń lo bí 50 minutes nígbà mi. àníwá ló 1 hour bí ẹ̀mẹ́lò lójúmọ́. normal pé bóyá mo fit pé mo wà lákọ ó máa gbà mí jí ẹ ó máa pé ọjọ́ tó bá rẹ̀ mí mo lè ṣe kan. torí pé òun yẹn sọ fún ẹ pé èmi ní oore tèmi lè ṣe ẹ sórí àwọn nǹkan tí mo fẹ́ fún ẹ tí n bá fún ẹ ó kéré ó pọ̀ jù wá máa ṣí ẹ 4 lójúmọ́. Bámi máa pọ́mọ yín o. Bámi máa pọ́mọ yín o. Irọ́ ò lè pa. Bámi máa pọ́mọ yín o. Irọ́ ò lè pa. Mi ìdásálẹ̀ o. Òun kò gbádùn. Bámi máa pọ́mọ yín o. Sórí ẹ̀mẹ́rin yẹn gan-an. Ògbúgbà tóbìnrin bá jẹ nǹkan, ó jẹ láàárọ̀, ó jẹ lọ́sàn-án, ó jẹ nírọ̀lẹ́, ó jẹ lálẹ́.
kò lè wo bí omi mọ́. Màmí irú lẹ́ṣọ̀ yìí gan lágbára. Èyí lẹ sọ nílé kó tó bá pọ̀ jù oyún ò ní dúró. Ẹgbẹ́ náà kó tún pọ̀ jù sí. Torí pé kò tí ì débẹ̀ sórí tó wà máa dé ó máa dúró. Ẹlẹ́wù yẹn dà. Ó ti yẹ ń sìn. Ó yẹ wá lọ fún Sórí mi. ẹ̀mẹ́rin pé ní sùúrù. Kí ló dé tó ń gbọ́ bí owó ètò? Kí ni táwọn múlò lẹ́yìn òyìn sí? Ẹgbẹ́ òun dá tọ́ lóru. Ẹ̀mẹ́rin yẹn lásán. Kódà ó bá rọ́kùnrin ní sọ́yọ́ wọ́s. Máa mọ lójú ni. Torí oyin tó ń gẹ́ndé gan ti tó. Ó ti pọ̀ jù. Ó ti yẹ ń sìn. Ó ti yé báyìí. So máa farabalẹ̀. Kí ló ṣe? Ẹ̀lẹ́ fún aláàbò. Farabalẹ̀ náà. Àmọ́ ẹ̀lẹ́ fún mi lágbo. Máa fún ẹ. But ó wá ní nǹkan kan tó tún máa ṣe fún mi. Kéèkì ìṣòwò. Mi fi gbowó tábà fún mi. Wọ́n lówó lọ́wọ́ ni. Ẹgbẹ́ yín débẹ̀ ni wá. Ṣé o mọ̀ pé ọmọrùn pa sọ fún ẹ pé méjì ni wá? Ọmọ kó mọ̀ èmi náà sọ fún ẹ lẹ́ẹ̀kan pé méjì ni wá. Ṣé wá rí kejì mi yẹn Ọlọ́run kẹ́? A máa tọwọ́ bọ̀ lára mi. Ó ti yẹ ń sìn. Ìwà mẹ́. Èmi á kọ́kọ́ gbéṣẹ́ yẹn. Ìwọ ó ti yẹ ń sìn. Ìwọ àti ìyàwó yóò láti ṣe kankan fún yín. Ṣé wá rí jẹun pé tẹ bá fẹ́ ṣe ìyàwó ń sìn èmi ò lè wó tèmi fẹ́ náà. Èmi ò ní kankan. Ayé tèmi lèmi ń jẹ. Àmọ́ òun náwó. Òun á tún wá pe àwọn èèyàn gidi wá. Àwọn èèyàn ńláńlá tó máa wá síbi ìgbéyàwó yín. Torí èmi ò kàn èmi náà ẹ bá fẹ́ ṣe ìyàwó ń sìn lẹ́yìn tó ní káwọn ọmọ ọ̀tá ìwọ náà mo dẹ̀ ṣe ń wo yìí náà sìn. Èmi lẹ́rù kú sọmọrí wà lẹ́ o. Ọlọ́run àmì mo lẹ́rù kú lọ́wọ́ o. Àmì lẹ́rù kú lọ́wọ́ o. Tó bá dé lásán wà nílẹ̀. Ṣé ìdábẹ́ sọ náà nìyẹn? Ìyẹn lọ ká mọ́ ìmọ̀. Tó bá ti wá mú ẹ lọ tó ti yẹ ń sìn. Farabalẹ̀ ń bẹ̀ o. Ṣe bí nice guy. Má ṣe báyìí. Normal gbé akọ̀lọ́ rẹ̀ ó lè máa fi òyìnbó gan sáà ní ẹ̀ pé what I do for a living is contractor level. Torí ó máa ń tọpinpin. Èèyàn kan tó máa ń tọpinpin ọmọ kan. Ẹ má lọ fà ó ti yé mi. Má lọ fà. Ṣé gbogbo ẹ̀ nìyẹn? Sori ní sì máa fún ẹ ní ìwọ ni. Ìyá ẹ̀ bọ́ pátá o. Bọ́ pátá ìyá ẹ̀. Bọ́ pátá. Ìyá ilé ìgbé ìyá ilé. Àlówà àṣẹ́gun tó ẹ̀. Ọlọ́run wà ní làákọ̀wé ẹ̀kọ́ pàláṣì. Ọlọ́run. Owó lọ́wọ́ sẹ́ ẹ̀. Wọ́n bá pè báyìí ní tàǹtà lọ gbogbo ẹ̀. Èèyàn mi ló bá dé. Ọba gbé mi débẹ̀ ẹ̀rọ ìgbéjì ló kún àti yẹ̀. Ọ̀dọ̀ wà ní. Ìbá ṣe ìyá ẹ̀ tí ò lówó. Ṣé stop rẹ̀ máa máa ń tà yá. Àdàwọ̀ ló bukú ìyá ẹ̀ orí ṣe. Ògbọ́n ní orí títà ẹ̀ gbé wá kọ́ ní Kẹ́hìndé gbé wá. Ìyá mi orí burúkú bẹ́ẹ̀ ló mú. Ilé wa gbé orí. Ìjọ wedding kan lásán gan. Ó dé padà. Àná lákọ̀ bí ìbọn. Bàbá àgbẹ̀ kò gbọ́ pa àfọ̀nìmá screenshot. Ìtọ́mọ̀ yìí ni ti gbóhùn yìí wọ́n ti polongo pé ìyàwó àbẹ̀ fílẹ̀. Méjì mọ́ wá. Bọ́ọ̀tẹ̀ ilé àmá nìyẹn. Àwọn agbé kan lọ lé. Ìgbọ́kùnrin. Lọ́fà. Kí ló ṣẹlẹ̀? Táíwò farabalẹ̀ náà. Wáyé tó ń ṣe báyìí. Ló lọ kà. Kálá wọn. Gègé. Àmì ẹ̀sẹ̀ ọ̀fà àwọn àníkà àwọn gbọ̀ngàn. Àṣẹ àwọn yẹ̀fẹ̀ ti rí sígá sí one package. Àwọn àníyàn ọlọ́run ọkùnrin lákọlẹ̀ wà bí ìbọn. Ayọ̀ máa dọ́kun ló. No first. No first, man. Oyada. Àmà mi. Ọmọ ẹni tẹ́ ẹ̀ wò yẹ ẹ̀mí mi gangan ni òun ló gbókun ẹ̀mí mi dúró láìsí òun kò sí èmi kò sí èyí ṣọ́run mi gangan òun ló ń túnlé ọba ṣe tí gbogbo ẹ̀ fi ó ti èyí bàbá sí pé stop ẹ̀ má gbèdé bí omi máa lé ẹ̀ ń bí o. Wọ́n mi máa gbọ́ sound yẹn máa gbọ́ ringtone yẹn lákọ̀ filẹ̀ ẹ̀yà bẹ̀ ó wà lọ́rùn kọ́pù òrò lànà ó yà náà ti kọ́pù. Tí ẹ ti ṣe tán. Àwa pẹ̀lú yín. Kí lorúkọ tí ẹ? Jẹ̀ndọ̀ ni. Jẹ̀ndọ̀. Màámi Jẹ̀ndọ̀ tó pọ̀ létí. Èèyàn tún ní pan. Ọlọ́. Jẹ̀ndọ̀ tí ò gbọ́ kọ̀ọ̀kan. Ẹ bá kọ́ ti dé kọ̀tún ẹbí lọ́wọ́ àrò afọ́jú àtàdé tí ọmọ ibẹ̀ wọn débẹ̀ wọn gbé gẹ̀ẹ́sì. Jẹ̀ndọ̀ dé wàhálà dé owó. Oya Google morúkọ ẹ tẹ Jẹ̀ndọ̀ sí Google máa gbé biography ẹ. Filẹ̀ màmá àsọ̀rùn lásán tó ké tilẹ̀. Ẹsẹ̀ ló gbó. Kàṣọ́ngbó yé ọ̀nàrẹ̀wàdá kàṣọ́ngbó bánàwẹ̀yà. Ẹsẹ̀ ló gbówó lè yọ kọ́ ẹ̀. Ọlọ́run àwárí kọ̀ wálẹ̀ lákójú dìbí. Táíwò jẹ́ kí n rẹ̀.
ẹ rí wa pọ̀ àjọ wà ní o. ṣé mi ò lè dá ẹ rí ni mo fẹ́ rí ẹ. Mami kò sí tẹ́ sọ fún Ajé o máa sọ fún. Bàtí máa kú tí bá sọ̀rọ̀. Ajé ọwọ́ náà ìtàn ọmọ mi. Gba front kébi tẹ̀lé o nígbà tí ya ẹ pé selection ẹ ó wà lẹ́gbẹ̀ẹ́ etí ẹ̀ gan lásán gan. Mami ẹ má ṣe wákọ̀ tún. ṣe dáadáa má ṣe. Má fọ ọkọ mi. Ẹ má lọ wákọ̀ tún wọn Ajé balẹ̀ sí ní pẹ́pẹ́. Bọ́ mi ò ní pẹ́ jà láyé sáyé mi ṣèyàn bẹ́ẹ̀ lọ́ọ̀bù yìí ó gbá lórí ẹ̀bọ̀ fẹ́ Ajé ń bọ̀. Wà pẹ̀lú ní màmí kí o ṣẹlẹ̀. Ó palẹ̀ kìdí. Ẹ ò tí ń pọ̀jà ẹ bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó kí ló dé? Wà pẹ̀lú yín. Kí ló máa ń ṣe é? Kí ni mo ṣe? Báwo ló ṣe ń jágbe ṣé mi pẹ̀lú ẹ̀ níjà tẹ́lẹ̀? Ẹ má bí kò lọ fà àjàkẹ́ àjọ wà ní alẹ́ pa. Jọ bọ̀bọ̀ tó ń wá ẹ̀ bí mo ṣe ń wo bọ̀bọ̀ ẹ̀ kó ń ṣe husband material tó. Tẹ́lẹ̀ olóhùn wọn fún yín tẹ́jú mọ̀ pé kò ṣe husband material. Ta ló bá ń yọ? Kò yé mi torí material tó wà lára bọ̀bọ̀ tó wà yẹn Ajé ó lé wọn bọ̀ǹdù ṣá ó máa rágbádá àwọn tó kètìlẹ̀ àdẹ̀wọ̀n fìlà sí torí ẹ̀mí mọ́ bí tẹ́ ti gbé pé kò ní husband material kò ṣe kinní kan kí ló ṣẹlẹ̀ gangan. Má bínú pọ́pọ́ yìí irú iṣẹ́ wo ló ń ṣe. Jẹ̀dọ̀ ẹ̀wọ̀n pé bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi ò lè mú ṣà fún yín tó dáa tinú ẹ̀yin gangan mo gbé wá bá yín kẹtẹ̀ kọ́kọ́ wọ ọmọ láti ilẹ̀ bó ṣe dúró ná ẹ wo skin tone ẹ̀ ó ń glow eléyìí ò lo cream ó ń palash káwá sọ tíṣẹ́ tó ń ṣe Jẹ̀dọ̀ píkà ọmọ mi kò gbọ́ nǹkan kan kò gbọ́ nánà ó ti gé tí ẹ̀jẹ̀ rẹ̀ ṣe rí ẹ o ọrùn lọ ni o ó ń yọ anything Jẹ̀dọ̀ yọ nǹkan ẹ gbà bẹ́ẹ̀ tẹ bá dúró pé ẹ kọ̀ lọ dára nù lásán máa yọ yín gbẹ ni o Ajé bẹ́ẹ̀ ṣe wà yìí kẹ́kọ̀ọ́ lọ wà hàn kálẹ̀ ṣì ń ṣe epo ni kẹ́lọ́ wà hàn lásán máa kọ̀ ṣẹ́jú pé à ń gba páàdì ara wọn Ajé ó máa yọ ẹ̀rẹ̀ ní mọ̀ nǹkan kan no traces. Eléyìí yọ nǹkan ọ̀la iṣẹ́ tó dáa ló wà lọ́wọ́ ẹ̀ ó ń pawó ń pa aṣù steady tó bá jẹ́ ẹ̀ má lọ ẹ̀ má rò àṣé mi náà máa mú ẹ̀ ṣáwá ni. Kí ni màmá ẹ̀ wí ńgbà tó mú bọ̀bọ̀ ìdọ́lẹ̀? Màámi ọmọ bá ṣe rí bá àlùbáríkà tó rí lára ó ṣáná gan ni àdúrà ló fi tẹ̀lé wọn níbẹ̀ ṣe ẹ máa àbákúlà ṣe wúrẹ́ ni o ẹbí sùn ẹbí wà lẹ̀ tún bí ìbejì wọn ti ṣàdúrà pa màámi fọ́ fún bí ọmọ oró ni ẹ mọ̀ ó gbé wọn débẹ̀ gangan ó gba tiẹ̀ pa. Má bínú bẹ́ẹ̀ mi ṣe ń wọ̀ bọ́ ẹ̀ ó dàbí talk ìwọ́gùn ò tún farabalẹ̀ ṣé tẹ́ bá bímọ ẹjọ́ irú gbèsè iye wò lẹ fẹ́ káwọn ọmọ yẹn máa live because me ò understand ẹ. Ẹ wá kí ló dé ìyá yìí ìbéèrè pọ̀ ṣe fẹ́ fún wa visa ni interrogation yìí ti ń lọ fà kí ló dé tá bá bímọ kí ló ṣe wá kí ló ṣe mí kí ló ṣe kò pé lọ́mọkùnrin ni ẹ gbàgbé pé ó dúró bẹ́ẹ̀ tó bá wọnú yàrá gan gbé mi débẹ̀ steady kí ló tún fẹ́ ṣé mo complain ni. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi mi máa fún ẹ mọ̀ràn. Ẹ mọ̀ wá pẹ̀lú yín. Tí bá dẹ̀ rí mọ́mì máa bá bàmí ẹ̀ sọ. But máa ń sọ pé mi ò sọ fún ẹ. O ò lè fẹ́ ọ̀bọ ìkówó ọ̀tẹ̀. Èyà aláìṣe ló dà pé ṣe kọ́mẹ́dì mi lè fẹ́ ta ni. Ṣé ẹni tí mo ti fẹ́? Ṣé lórí mi ò gbé kò ìlà mi mọ́lẹ̀ tó ni oyún ló yẹ kí n gbé wá bá yín kí ló dé tí mi ò lè fẹ́ kí ló dé? Kò sí ọ̀kan tó ṣàlàyé tí mo mú àyè sẹ́yìn ṣé nǹkan kan ṣe ni? Tó yẹ kẹ́ gbàdúrà pé bí gbogbo ẹ̀ ṣe máa lọ létòlétò pé kí ni next thing. Náà mi ò lè gé kó fẹ́. Ẹ lè jẹ́ fẹ́. Ọkọ̀ yóò wọ̀ tẹ̀ yes. Ṣì sọ English ẹ̀dẹ̀ máa play. Èmi máa bá yẹ sọ̀rọ̀. Ìyá ẹ fàṣẹ sí o tẹ bá máa sọ kó lè. Well excuse me. Mi ì ní ìkọ̀kan lè tẹ̀lé tí kò ó bẹ́tà pé mo jáde sí kẹ̀sì wọn. A máa lọ kò lọ fà ṣáà náà fẹ́ gbé bí ni àgbé Ghana bus go wa. Ìgbédi kò dáa. Àgbáyé ilé ìwé mọ́tò Ẹtí kò ti ta gbìyànjú iṣẹ́ mọ́. kò lè bá fígò gan dé má máa ṣe báyìí náà. Àtọ́nàtọ́ náà ìbá ó lè ṣọ́ tí ó ṣe. Nílé àná Fọ̀rọ̀lẹ́ àwọn ọba. ọ̀gbẹ́ni gbé bọ́ jábọ̀. Ọ̀gbẹ́ni Jabob jàìyá ẹ̀ ó kàn ṣe kọ̀kọ̀ kan ta ó ṣe wòtòwòtò ẹjọ́ ẹ̀ pọ̀. Ó ní ṣe wọlé gúngún. Ó kàn rò mí lẹ́jọ́ pa á kàn fi question how are you ta eléyìí kíní kan mo ní ìyá kí ló dé bá pa mí. Ìyá gómìnà mi ṣe ń bá ẹ sùn náà. Ìyá tí ò tẹ̀lé tẹ bóyá irú akọ̀ṣà tẹ owó fọ̀ lóyìn pé nípa ọ̀dọ́ ọmọ wa ọ̀fi dira mọ́ kọ̀ ṣe olóbùkún ni. Olóbùkún ni wọ́n wà pẹ̀lú ẹ̀. Lákò ń bí. Ó lè sọ tètè nù.
Ìwọ pa Ọlọ́run. Yọ tààrẹ. Ṣé ká sin ni? Ẹ jáwọ́. Wọ́n bá mi ṣe gbéra jẹ́. Já kò bí jọ, àgọ́ ti kàn mí, kò bí. Wà màmá, báyìí wà ẹ́, wà mú yín lásán gbòòrò. Kọ́kọ́ lọ gbé gẹ̀wà, àwọn ìtàgbé bẹ́ẹ̀ jẹ́ ìyá. Ọ̀gbẹ́ni bọ́lá ẹ̀ bẹ́ẹ̀ jọ. Àwọn ilé tí ò fa ilé àwọn ilé àtijọ́. Old pattern. Àwọn old pattern. Òwe lè tẹ́lẹ̀ mọ́ lè náà wọ́n sọ̀rọ̀ rí bá mú jẹ́ wíwé mi lásán. Ọ̀gbẹ́ni old money lọ́nà jọ. Àwọn ọlọ́ para ẹ̀ lọ́ ṣe interview. Màmá ẹ máa bọ̀ ẹ dúró náà máa ní ti pọ́n ilé gan-an àṣàná sànà pé kí n má bójú àná jẹ́. Àná wèrè wò ó. Ṣé àná before. Bọ́ọ̀lù ẹ̀ ń bẹ́ẹ̀ jọ àná tayọ. Màmá wọ́n lẹ̀ lọ fà ó yẹ ẹ̀kọ́ lọ́wọ́ ń gara ẹ̀ ní. Àná ò gbọ́ nǹkan tó ń sọ ń ta àṣà bó ṣe pè ń bá ọmọ mi o ìyá ẹ̀ ń kàn kò rí ni ọ̀bẹ eléyìí o lè fẹ́ mo ní stop ẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ́. Màmí ẹ̀ ló máa fẹ́ mi. Ọlọ́ọ̀sẹ̀ ẹ̀ ní ṣóyí rẹ̀ màmá. Wọ́n ní kó máa fẹ́ mi tálẹ́ bẹ́ẹ̀. ìfẹ́ pọ̀ àná Direct èpè ní. ìjàfànà gan. Àfọ́mọ́ àná náà àwọn ọ̀nà tí ò ní ṣe. Àbí àtàwọn lọ ṣe bí orí. Old money gan ni. Àbá lọ gbẹ́jẹ̀ sí ọmọ àwọn ọ̀nà yín jáde. Old money lẹ́ ná owó àtijọ́ lówó yín jọ. Lóṣù pátá lè yín náà ṣe rí ṣe. Ó yà ṣe lè tẹ $1 ìyá yín. Ìyá àwọn èlò ló wà láàkáǹtì náà ṣe wọlé búkú a ní kó máa fẹ́ mi. Ṣé ẹlọ́kọ̀ tó fẹ́ fún ni? Ẹ fẹ́ kó lọ fẹ́ àwọn àwà yìí. Àbí ìtù ẹ̀ṣọ̀ mọ́mí ẹ̀ṣọ̀ dáàdì. Let's go chop dinner níbo àwọn ajẹ́ tó ń jọ dinner ni. Ṣé ìwà wọn ní ìjà ibọ̀ mi lọ́wọ́ kẹsàn-án kan. Ẹ kó bẹ́ẹ̀ jọ. Àwọn alágbàgbọ́ yín ṣe ra fẹ́ǹsì àbíkẹ́ sùn ká. Bébì má ṣe bẹ́ẹ̀ má sùn àṣẹlélẹ̀. Àwọn ní jáde máa mi. Ó máa ké. Ó yá ta ẹbí Elvis. Máa mi ya tẹ̀wọ́ ọkọ̀ àwọn bá ti ń lọ. Tó bá tẹ̀ kí n kú eléyìí. Ó máa rojọ́ pa ẹ́ ń sìn. Ẹjọ́ ń pààyàn. Kò tó já lọ kó fẹ́lẹ́ lẹ́jọ́. Ìyá mi máa fẹ́. Kò sí ọ̀tẹ̀dẹ̀ máa ṣe sí ẹ. Mo gbé idé bẹ́ẹ̀ nìyẹn. Ẹ̀kọ́ wú lọ wú bọ̀. Ká ní mo túlẹ̀ tó kọ̀ sáìzì yín tó kó nǹkan jáde lára yín. Tẹ́ ẹ̀ mọ ojú tí bá stop ẹ o. Ẹ náà ni màá kó lórí ẹ̀. Jẹ́ ká ṣe mí kó lórí ẹ̀. Ọmọ tí ìyá ọkọ máa gbélé tọkọtà. Ibi iṣẹ́ ọmọ làwọn ilé yìí. Ṣé èèyàn gbọ́dọ̀ jí láàárọ̀ kó pàdé irú àwọn ilé yìí? Àwọn ní láti bá ìyá àbèjì sọ̀rọ̀. Kò rí ọmọ yìí tán. Honestly kò rí tán. Eléyìí kò ń ṣọmọ ìdùnnú rárá. Èjì rẹ̀. Wà mọ́rọ́ mi. Bà kí mi dà. Wá bá kí ẹ kí ló kàn mí. Ẹ ṣé mo já ròbó ni ṣápé mẹ́ta nù nínú dẹ̀ ni kí n wá bá kí mi. Ṣé mi fi kọ́ mi sí ni? Mi fi kọ́ mi sí ìgbà mi ìjẹ́ rí. Ó dẹ̀ ní máa wá. Ṣé kí n máa túlé? Ọ̀gbẹ́ni lajú ẹ̀ ààyè fẹ́ fún ewó wèrè. Ọmọ bá kó bẹ̀rẹ̀ má gbà mí voice. Má lọ bẹ̀rẹ̀ rárá. Má yẹ kó dé bẹ̀rẹ̀. Ní ọ̀nà bá ẹ sọ̀hún tù bí mi léwu mẹ́mi lejú mẹ́mi kọ́ra mọ́ mi para. Níbo ló fi bà kí mi sí Claro mi jà? Ó má para ẹ̀ kò lọ fà. Ọmọ tó ṣẹlẹ̀ ní pé ọ̀fun gbẹ̀mí náà àṣé òkè kí n rọ́jà ńlẹ̀ kí wọ́n máa yà ń fọ́tò. Ìgbà tó mọ̀ pé ò lè fà á pé ó yẹ kó mú nǹkan ẹ̀ kó sin sára ìgbà tó dẹ̀ gbélẹ̀ èmi dẹ̀ rò pé ọ̀gbẹ́ni ọjà rèé ó ti yẹ. Ó kàn láti mọ ní wọ́n gbé báàkì. Lórí burúkú ni ẹ̀ ní. Farabalẹ̀. Ayé afẹ́ báàkì ṣá. Farabalẹ̀. Yé máa jẹ́ fún àwọn olóògùn. Ọ̀gbẹ́ni farabalẹ̀. Wá ṣe èmi ló gbá lọ́hùn. Èmi ló gbá sọ̀rọ̀ báyìí. Ṣé wọ́n ní ìyá ìjáde ni? Ṣé kí n pa ọ̀gbẹ́ni kú ọ̀bẹ́jọ ọ̀gbẹ́ni kú ọ̀bẹ́jọ ọ̀gbẹ́ni kú ọ̀bẹ́jọ kú. Jẹ́ wà lókè. Ọ̀bí ya. Jáde sọ ọmọ bẹ́ẹ̀ mọ̀ ọ́nú ẹ̀ lẹ́yìn lọ pé. Jáde. Ọ̀pá-ni-ó dẹ́ndọ̀ ti kẹ́mi láfò. Dẹ́ndọ̀. Wá àwọn ọba mi báyàwó mi wí ẹ̀rẹ̀ náà kó bọ̀ wá. Ṣé mi lè báyàwó mi sọ̀rọ̀ ni? Ọ̀pọ̀ ìbá mi pàápàá lọ́mọ. Ṣé mi lè báyàwó mi sọ̀rọ̀ ni? Ṣé àwọn tí mo fẹ́ sílé pé mi lè bá sọ̀rọ̀ ọmọ ọba? Àwọn àgbẹ̀yẹ kó máa lọ.
wá àlàyé àlàyé ẹ máa ní sùúrù sẹ ẹ wá tẹ bá ṣe pé ẹ wá gbàgbọ́ nǹkan táwọn tẹ̀mú ẹ máa jẹjọ́ ló bá ń fà o bàbá kì í sẹ́ ẹ bàbá ní wọ́n ti mi sẹ́ bàbá ẹ̀yìn ló máa jáde kọ́ lórí sí ọkọ̀ náà káàjọ rẹ̀ kọ́ mọ̀ wá àwọn ọmọdé ṣe ò mi ò gbọ́ ọkọ̀ mi ò gbọ́ pa o ọlọ́run lè tọ́ bójú ẹ̀ ló ṣe ọlọ́pàá àwọn gẹ́rẹ́ abájọ náà ọ̀gbẹ́ni gbọ́dọ̀ yẹ jò lọ́rọ̀ sọ̀jọ̀ àwọn onú ẹ̀dá. ẹ ló Táíwò ẹ jọ mo fẹ́ bi ẹ kí ni orí burúkú òṣì tó pàfọ́ọ̀mù yẹn nu ẹ kí ni ìṣòro ẹ ọkọ ọmọ mi nà ọmọ ṣẹ ó dẹ̀ bá wí jọ kí ni ìṣòro tiẹ̀ tó fi ń lọ fọlọ́pàá mú jẹ̀ǹdọ̀. kí ló ń sọ lẹ́nu ìyá Táíwò ọ̀rọ̀ àbúrò burúkú ni ẹ ìwọ ló bí ni so kò ń ṣọmọ mi àbí. kí lọ́rọ̀ ọmọ tó ń ṣe ìwọ ló bí. mo mọ̀ pé mi kọ́ mo bí i àmọ́ ọmọkùnrin ṣe ná ọmọ wa yìí kò dáa. wo mi ráyè ẹjọ́ òṣì torí ọ̀tọ̀ lẹni tá nà ọ̀tọ̀ lẹni tá ra ń ro wo for information wàláì kílẹ̀ ní ìtọ́ṣú tí mi ò tó ọ̀bá rìlíìsì gẹ̀ǹdọ̀ wàá rí mi wò bí ràn máa wá sádùúgbò yẹn máa wá dìgírèsì ẹni o ọlọ́run bá ń gbọ́ owó tá a ṣe tí lè fi jọ ayé àmọ́ o. ó dá má bínú mo ti gbọ́ sẹ́ má bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kẹ́ni àní má bínú mo ní mo ti gbọ́ ṣebí kọ́ rìlíìsì ẹ ní máa pọ̀ wọ́n sẹ́sàn wọn máa rìlíìsì ẹ jákú ọ lórí aago olóṣì abẹ́ máa rí wèrè ọmọ ṣe ọkọ ẹ dẹ̀ bá wí ẹjọ́ kí ni tiẹ̀ kọ́ lè sọ pé ó ṣáájò ṣèké ṣáájò olórí burúkú ó dẹ̀ ń bọ̀ bọ́yọ̀ lọ tì mọ́lé ṣá ẹjọ́ kí ló dé tí àwọn olówó yìí ń gbà bíi tí wọ́n ń rú ní àròjinlẹ̀ tí wọ́n tiẹ̀ ní àròjinlẹ̀ tó máa ń bìrì pé torí àwọn ti rówó yẹn nǹkan gbogbo wọn táwọn bá ti ṣe àṣegbé ni wọ́n bá bí da kílẹ̀ ní toṣù kó má rìlíìsì gẹ̀ǹdọ́ á rí mi wò bí ràn ìyẹn náà mi ìmọ̀ tó ń fẹjọ́ sùn fún kí ló ń pè pé ọkọ ẹnu ẹ̀ fún wọ́n wà nílé ọkọ̀ ó gbẹ̀kọ́ ni nà án kó má rìlíìsì ẹ̀ mọ́ mo máa ṣọ́ aago ni ẹjọ́ irú àgbákò èjì rẹ̀ wò lè lè ṣé yòǹjọ́ ń wáyé ni mo wáyé pẹ̀lú ẹ̀ tó bí ọmọ yẹn ṣe ń na ọmọ ẹ̀yẹn ó tẹ́ lọ́rùn àbí kò sí wàhálà. Hello sir. Èmi náà ni yes sir. Ẹjọ́ sir. Bọ́bọ́ jẹ̀ǹdọ̀ yẹn mo fẹ́ kẹ́ release mi. Bẹ́ẹ̀ ni but àwọn èèyàn ẹ ti wá bẹ̀ mí. Bẹ́ẹ̀ ni kò ní sí láburú sir. Bá mi béèrè house ṣe gbọ́. Èmi á pè yín later ṣe ti gbọ́ sà máa ṣàlàyé fún yín. Okay sir ẹ ṣé ẹgẹgẹ kan release ẹ sí sir ṣe ti gbọ́. Okay sir ẹ ṣé gan mo dúpẹ́ sir God bless you. Kò sí wàhálà kó ṣe tẹ̀lé. Ilé ìgbé mi travel ni ó kàn lọ rògbò nínú dán. wọ́n bá mi bá ẹ wí ìyá ẹ nìkan lọ tèmi mọ́lé àbí ìyá àti jẹmọ ìyá àti ṣó manama àbẹ́ẹ̀kọ́ ìgbó ẹ mẹ́ta ni mi lọ mi ti dé o. kájà ní pé òkè nọ́mà pé òkè wá ibẹ̀ yẹn nídìí wà nínú gbàgà ìyá ò lè wá wò mí ìwọ àti ìyá wa ṣe ní burúkú papọ̀ àbí. ìwọ náà ọmọ olóṣèlú ọmọ bá ní ẹ kó ti yé ẹ kíní ẹ nǹkan tí mo ṣe ń fọjà ẹ gangan mò ń ronú gan mo ti wà depressed àgbà tó ti lọ báyìí. wọ́n fi mi gbọ́jà lé mi dẹ̀ wà nù gàdá lóge mi kàn bá ẹ wí ṣé máa tọ́ mi ilé ìbọn ọmọ mi ilé báwo mi wí. bá a mọ ọjà jẹun kó fọjà ẹ wọ ọkọ náà. ọ̀nà bẹ́ẹ̀sì ẹ̀ bẹ́ẹ̀. máa pa náà yìí. ìwọ́jà wo ni. máa ti pa náà yìí tẹ̀ kó pa náà.
olórí kókó táwọn tó lè yá ẹ bá ti sùn tó bá ti jí lówó ẹ láti àlọ́ mi bí ẹ bá ti sùn tó bá ti jí àmì olórí kókó ní àbá ẹ mi. lọ́gùn kó fi yọ lẹ́ o bẹ́ẹ̀rì fi yọ lẹ́ dìbáyẹ̀ wí náà nìyí yàrá gégíngbé bẹ́ẹ̀rì àwọn ẹ̀rẹ̀ méjì rẹ̀. Mọ́mì! 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 Kí ló ṣẹlẹ̀? Ajá bu ẹ̀jẹ̀ ni ló dẹ̀ ń pariwo. Kí ló ṣẹlẹ̀ járí gbọ́? Mọ́mì wàhálà ti wà. Wàhálà kí ni lórí ẹlẹ́wù èwo? Jẹ̀dọ́ àtọmọ yín ni. Jẹ̀dọ́ ti lu ọmọ yín o. Wọ́n rò ṣe gbogbo ẹnu ọkọ àti ìyàwó jà yẹn ṣe wá di wàhálà. Wọ́n ẹ̀ṣẹ̀ nọra wọn ni. Ó dé jì. Gbogbo ala mọ bí wọ́n ṣe máa ń jà tẹ́lẹ̀ pé Jẹ̀dọ́ máa ń nà ọmọ yín. Àmọ́ tó bá yẹ pé nínú ẹ̀ nìkan ni nínú ti padà yíwọ́ o. Kí ló yíwọ́ sí? Ó ti yíwọ́ Jẹ̀dọ́ ti nà ọmọ yín pa. Ìgbà tí Jẹ̀dọ́ fẹ́ ṣòfò wàá nà mí lọ́mọ pa. Jẹ̀dọ́ lè nà ọmọ mi pa ó ṣe rìhásà fún ni. Ṣé mo sọ orí ẹ̀ fún yín lánàá ni mọ́mì? Gbogbo akọ̀ wà lábẹ́ tẹ̀ ni ló bá bẹ̀rẹ̀ ìjà táwì wọ́n kọ́kọ́ da gbogbo inú lérú. Ó bẹ̀ sí nínà ó ti pa o. Ó ti gbẹ̀mí lọ́rùn ọmọ yín o. Ẹ ti gbé lápá wò. Ó ti kú ó kú fún ẹ̀fọ́ ó kú pátápátá ni. Jẹ̀dọ́ ti lù pa. Ẹ̀mí lórí Jẹ̀dọ́ wàdà. Jẹ̀dọ́ ẹ̀mí ò tẹ̀ mọ́ ibi tí yẹn wà ó ti pa ọmọ yín ó ti nà ọmọ yín pa àwọn ọmọ ní kí tètè wá sọ fún yín. Kó tó di pé ó sá lọ ọmọ ní kí wá pè yín o. Hospital ti ṣe check up. Alẹ́ tó ti kú ṣé ká tún gbé lọ sọ́fíìsì ẹni tó ti pa. Kó tó sá lọ kẹ́ tètè wá lọ o kẹ́ wá lọ mú o. Jẹ̀dọ́ ọ̀gá. Jẹ̀dọ́ mi ò tẹ̀ mọ́ ibi tó wà mo kàn ní kí wá sọ fún yín ni ó ti pa yín lọ́mọ. Kò pa ọmọ mi wà nílé. Wá wò ọmọ mi wà nílé. Àjẹbí Táíwò ó nìyẹn nílé. Ṣé Táíwò wàá mú wa ṣe rí ni? Àní Táíwò wà nílé. Ó wà nílé. Wá já rọ mi. Lẹ́ni ta ti rọ́ mi lé lórí ìta ìṣe gbogbo. Wá já rọ mi. Táíwò wà nílé. Kò ń tẹ̀mọ̀ pọ̀ mọ́ yìí. Kò ń tẹ̀mọ̀ pọ̀ mọ́ yìí. Mọ́mì Jẹ̀dọ́ ló kọ́. Kò ń tẹ̀mọ̀. Kò ń tẹ̀mọ̀ pọ̀ mọ́ yìí mọ́mì. Mọ́mì kò ń tẹ̀mọ̀ pọ̀ mọ́ yìí. Ṣé mo kọ́ mọ́ yìí? Ṣé mo kọ́ mọ́ yìí ni? Ayé máa bàjẹ́ ni. Ayé máa bàjẹ́ ni. Olórí burúkú. Ṣé máa tún fún òkú bẹ́ẹ̀ yẹn ni? Odidi ọmọ. Láì ṣe díẹ̀. Abẹ́ máa gbọ́. Ó kún fọ́nfọ́n. Jẹ̀dọ́. Wàhálà dé o. ọmọ rẹ kò lè fún ọ nísinmi. Ọmọ tí a ò kọ́ máa gbélé takọ́ta. Ohun tá ń bójú tó ló pẹ́ lọ́wọ́ ẹni. Ọmọ tí a ò kọ́ máa gbélé takọ́ta. Táíwò, ó ṣé mo dúpẹ́, mo ríṣẹ́ ọwọ́ ẹ̀. Ó ṣé gan, Ọlọ́run á dẹ̀ sun ẹlẹ́san. Ṣé bó ti pa? Ojú ẹ̀ ti mọ́. Ta ni mo pa? Ìwọ ló pa ọmọ mi. Táíwò, ìwọ ló pa mí lọ́mọ. Torí tí ò bá ṣe wípé o jẹ́ ìkà, ọ̀daràn. Gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ bá ti ṣàbí ọmọ kí ló tẹ máa ń dájú náà? Kí ló tẹ máa ń dájú tójú yín máa ń dá? Tẹ́ kí ro tèèyàn mọ́ ti yín. Tẹ́ pé ìkà báyọ̀ máa ń sodo sí nínú ni. Tí wọ́n bá lọ fi ọlọ́pàá jẹ́ gbé Jẹ̀dọ́, ṣé Jẹ̀dọ́ máa lu ọmọ pa fún mi? Mo bí ẹ́. Ṣé ó máa lu ọmọ pa? Kí ló tó máa ń sọ̀rọ̀ báyìí Kẹ́ni? Kí ló tó máa ń sọ̀rọ̀ báyìí? Ṣọlá bẹ lọ́wọ́ mi ní àbúrádà lọ́wọ́ mi. Gbà tí mo sọ fún ẹ mo ní má jẹ́ kó fọ́ máa mú gbó yìí. O gbọ́. Gbọ́ dẹ̀ di kó máa mú bẹ̀rẹ̀ sínú ọmọ lẹ́ẹ̀mẹwàá. Mo dẹ̀ gbégbèsè gẹ́gẹ́ bí abíamọ. Wọ́n gbégbèsè yìí pé ó lè máa ná ọmọ náà ọmọ tó yẹ pé o ṣẹ̀ṣẹ̀ ń fẹ́. Kèé pé ó ti gbé ṣúwá kò gbọ́ kà wá. Kò dẹ̀ dídá fẹ́ fún gbólóhùn kan ya sí òbí. Àbọ̀lọ́ ìbúkú ni òbí wọn ni. Ó yá wèrè ni. Aṣọ òbí. Ṣé mi ò sọ kọ́kọ́ má dà sọ̀rọ̀ ní ayé ọmọ mi mọ́? Ṣé mi ò sọ fún ẹ? Kí ló
tó máa ń sọ̀rọ̀ báyìí kí ló tó má máa sin Ọlọ́run règún kò dáa wo n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ó ti yé nsìn Ọlọ́run á rọ gbogbo wa lójú torí èmi gan inú mi ò dùn pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ bọ́ sí kí la fẹ́ bọ́lọ́run fà ó dà for your information o ti wá bàjẹ́ o ti bàjẹ́ nìyí àtúnṣe wá wà ṣe bí ìtò gbọ́júlé èmi náà mo ṣáà ní mo fẹ́ gbọmọ mi tó ti yẹ ṣe èmi ò wáyé asán ìwọ ni ọ̀rọ̀ ẹ dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa èmi nípa ó pa kan mo ní kan Táíwò dá ọmọ mi padà fún mi ṣé ò ń ṣeré ni ẹ má jẹ́ ká ṣoore ṣe o ṣé mi mo ní kíkẹ́ ní ọdún Táíwò pa ni ẹ máa gbà mí. ṣé mi ò mọ ìyá tí mo ní ni bí mo ṣe wọlé lẹ́ẹ̀kan náà nígbà tí mo kí yín ó ní bẹ́ẹ̀ ṣe dá mi lóhùn bẹ́ẹ̀ ṣe máa ń dá mi lóhùn kan nìyẹn nígbà yẹn mo ti ń notice pé nǹkan kan ṣẹlẹ̀ mo tún débi báyìí nísìnyí ẹ jẹun tán ẹ kò jókòó ẹ dorí kodò what's going on. má bínú ọkọ mi tí bá ṣe bákan sí ẹ ẹni ò ń ṣọjọ́ mi rárá today mi fi fine. What's going on? Ní bá mi sọ̀rọ̀ náà, èmi nìkan náà ṣàlẹ̀ ni. Ní bá mi sọ̀rọ̀. I know, but... Ẹ mọ̀ pé tí inú yóò bá dùn, kò sí bí inú tèmi ṣe fẹ́ dùn. I know. Ẹ̀mí lè máa wò yín báyìí kẹ́dẹ̀ expect kí n wá okay. So what is going on? Ẹ bá mi sọ̀rọ̀. Kí ló ṣẹlẹ̀? Kò ṣe rẹpẹtẹ náà. Mo ń ṣàwọn business kan lọ́wọ́ ń sìn, so... àwọn business yẹn wá ń ṣe bákan mi fẹ́ understand company tí mò ń bá ṣiṣẹ́ yẹn for now don't. Ẹni tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ yín ń ṣe wàhálà náà tó bá jẹ́ pé oúnjẹ ọmọ pọ́ńchì tí yín àbí nǹkan kan báyìí lọ́ọ̀yà wà tí mo ní àwọn tí ẹ̀ pọ̀ rẹ̀ tọ́jọ́ rẹ̀ mi àmọ́ bá ṣe máa bring wọn into the picture tó bá dẹ̀ jẹ́ pọ́lọ́pàá ni mo ní nọ́mbà DPO lọ́wọ́ tí mo lè pè so kò sí problem mọ́ mi. Àwọn náà ni mo ń try láti wo ojú ilẹ̀ náà tí kó tó di pé mo gbé ẹni ìgbésẹ̀ so tí n bá wá rí bó ṣe ń lọ pé bí mo ṣe ń rò pọ́n fẹ́ shit mi yẹn náà ló fẹ́ shit mi I will let you know. Kò sí wàhálà tẹ̀lé máa rojú mẹ́jọ mo fẹ́ kí ojú yìí kó change. Ọ̀tọ̀ nǹkan tèmi tiẹ̀ fẹ́ wá sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé big mommy o mo rí miss call wọn lórí fóònù mi wọ́n pè mí. Pè ẹ́ fún kíni kí ló ń pè ẹ́ fún ọ̀yà wèrè ni ó ń pè ẹ́ ṣó o gbé. Mo miss call wọn bọ̀ ìgbà tèmi pè wọ́n padà wọ́n gbé mo sọ èlò wọn dẹ̀ ní ṣó mọ̀ pé kíní kan ó wá court. Gbọ́ lórí burúkú ni bóyá ó ti mu kíní ẹ̀yẹ tó bá ti mu kíní yẹn orí ẹ̀ ò kí ń pé kò mọ tó fẹ́ bẹ́ẹ̀ sọ ni wọ́n má gbé aago ẹ̀ o. Èmi rò pé kí n pè wọ́n padà ní àbí. Má pè mọ́ sẹ́ẹ̀ o láti block lórí burúkú yìí because akẹ́sì bèrè òní wàhálà mo máa ń regret gbogbo ọjọ́ ayé mi wípé èmi àtọ́ lórí burúkú yìí àti ẹ̀gẹ́ wáyé at the same time. Omi big mommy kejì ni mo sọ náà. Wọ́n gbà ẹ̀ wá ń kọ́ ṣẹ́ni tó bá yí ọmọ ẹ̀jẹ̀ tó ọmọ ẹ̀ tó fò sọ́lẹ̀ tó kú ṣé kò ní fẹ́ bá yí ọmọ ọlọ́mọ jẹ́ ni. Tágbàgbà tẹ́mi ń jà tẹ́mi ń sọ wípé ọ̀nà ọ̀rẹ́ ìgbẹ́rẹ̀ tí mò ń bá ọmọ yẹn wípé láìfù tó lóye kò ṣe láìfù tó dáa wọn náà máa ń pẹnu pọ̀ bọ́mọ wí ni ṣé bí wọ́n rè ìwọ ló ṣọmọ gidi yìí ó tó àwọn ẹyọ kan tọ̀tì torí pé ojú obìnrin wà bá yí ọmọ yẹn jẹ́ kápẹ́njọ́ tí ọmọ yẹn tí ọmọkùnrin olóyè ibùkún ẹni tí mo sọ pé àmúgbó eléyìí ọmọkùnrin tó bí wáyé kò wà responsible eléyìí ò ṣọmọ gidi tápẹ́ òun náà já ń gbà yẹn ni olóyè ibùkún yóò ní lu ọmọ yẹn pa bó ṣe lù pa náà ṣábí amọ ni àbí abíagbá olóyè ibùkún má ṣàǹfààní kò wá lè kọrí burúkú ẹ̀ táyé bá ti bàjẹ́ tán kó wá fẹ́ bà tèmi jẹ́ kò possible mi ì nígbà fún ó láti block ẹ̀ mi ì fẹ́ kó aṣọ ṣètà rẹ̀ pẹ̀lú ẹ̀ rárá
mo regret pàtẹ́jọ́ ọjọ́ ọmọ ìyá ọmọ bàbá kan náà mo regret ẹ̀. tí gbọ́ tí n bá ti dókè máa mú fóònù. àtẹ̀jọ́ máa block ẹ̀ ní o láti fún mi ní fóònù ẹ̀ mo láti block ẹ̀. ó dà mo ti gbọ́. mo láti block ẹ̀. máa block ẹ̀ mọ́ mi. kó má porí burúkú bá mi táyé tiẹ̀ tó bá ti laná kó má fi tèmi kún torí ayé ẹ̀ ti laná bó ṣe wà yẹn kò lè rọ́mọ sí. mọ mi. bẹ́ẹ̀ ni kò lè rọ́mọ sí. ó ti tó náà. èèyàn bímọ kan kò tọ́ re ó bí ẹyọ kan ṣoṣo ṣèbá máa pẹ́ sẹ́bàá bẹ́yọ kan ṣoṣo ọ̀gá ni ṣèbá òórè sí ṣẹ́nu mi ò máa dùn pé mo lọ́mọ olóyè ibùkún máa ṣàǹfààní ó bí ọmọ ẹyọ kan ṣoṣo ó bá yí ọmọ yẹn jẹ́ ẹlẹ́dọ̀ ọmọ yẹn kò ní jẹ́ kó ní lójútùú ayé ẹ̀. yálọ kò láti blọọkì ẹ̀ máa ṣàǹfààní ọ̀n bá ní tọkún fáyé fún wa. kò sẹ́ni a lè fọkàn tán mọ́. ìyá mi ní olúwa ṣe mo fẹ́ trust mi ló jẹ́ kẹ́ pé. bẹ́ẹ̀ni ó dùn mí ni. mo mọ̀ kó wà painful. inú mi náà dẹ̀ dùn pé irú ọ̀rọ̀ yìí èmi lẹ pè èmi lẹ jẹ́ kí n wá gbà yín ní ọ̀rọ̀ yànjú lórí ẹ̀. màámi ẹni tó bá lélẹ̀ yóò dùn yín kó náà lọ ọmọ tiẹ̀ kó mọ ọmọ tiẹ̀ kó lù pa o kó rọrùn o ajá ilé èèyàn gan kú èèyàn ń ṣe fọ́nẹ́rà èèyàn ń ṣe òkú ọjọ́ mẹ́jọ ó ń dùn yàn ká tó wá sọ dídí ọmọ èèyàn tó ti grow tó yàn ọmọ ilẹ̀ ọmọ tó ṣan ọmọ tó fine ọmọ tó pretty ọmọ tó sexy ọmọ tó ń sọ ẹ gbàgbé o ó máa dùn yàn o ọ̀nà àlẹ́ bá fọ̀rùn kẹ́ ọ̀nà bá tẹ̀sáfẹ́ rẹ̀ ọ̀nà wà ní ṣe ń tẹ̀lé ọ̀nà àdá yín náà sí ìyá mi àwa tá a lẹ̀ tún dúró tì yín náà ọ̀nà àwa pẹ̀lú àwa náà ṣe rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ gẹ́gẹ́ bí ìmọ̀ràn ọmọdé tèmi ṣó ti yé yín because wọ́n ń pò omi inú ẹ̀kọ́ náà ni ó ti yé yín mà tó ṣe bí òwe o ọlọ́run pé tábà torí iṣu jẹpo àtorí epo jẹ́ṣu irú ọmọ kejì tẹ ló wà yìí tó wà lọ́dọ̀ kejì yín ìyẹn ìjìrẹ́ yín ìyẹn twin sister yín ẹ̀dẹ̀ tún jọra gan picture tẹ fi hàn mí sí mo rí pé àwọn gan sexy difference tó wà láàrin yín ò pọ̀ tí ó máa ṣe máàkì tó wà lójú tí yín ní ìyá mi. mo mọ̀ o ló jẹ́ kẹ́ yàtọ̀ tí ó bá ń ṣe yẹn ìyá ṣì yín mú tẹ bá tẹ tó wá lọ wọ costume tẹ lọ pẹ̀lú aṣọ táwọn ń pè yẹn tẹ bá wọ̀ ẹ gbàgbà lè dá yín mọ̀ kẹ wá ní tí mo fẹ́ sọ ìyá mi. ọlọ́fọwọ́ kẹ́yìn náà èmi náà ti ẹ̀dẹ̀ ẹ̀yin náà ń gbádùn ẹ̀yin náà máa ń jọ bí ọjọ́ ni. gbádùn wo ṣé bóyá yẹ kí n wà rè ó lè jẹ́ ọmọ yẹn gan aláì ó bọ́ sí ìwé pàṣẹ kí mi ló ń lò. Ọlọ́run. ẹ máa gbá sí kìyìn ọ̀tọ̀ lásìkò ọ̀tọ̀ lọ́mọ ó ti yé yín irúgbẹ́ sọ́pọ̀ ọmọ yín kejì ìyẹn ìkejì kẹ́ni ìkejì táyé tó ṣaláìsí pé ó dọ̀wọ̀n ẹ̀ ló wà ìmọ̀ràn kékeré tèmi fẹ́ mú wá ń pa ẹni bínú ṣe mọ̀ pé kejì yín náà lọ́mọ tó wà lọ́dọ̀ ẹ̀ èmi ò bá sọ pé bóyá kẹ yọ̀ǹda kó yìí máa bá yín máa treat ẹ̀ lọ dáadáa kó bàbá yín fún ní máa ẹ mọ̀ ọdún wọn náà ló wà láti kékeré according to bẹ́ ṣe sọ ẹ ti sọ pé ohun tó dó bá ti ẹ ṣàdéhùn pẹ̀lú wọn ohun tó dó bá lẹ̀ ti dé kẹ̀dẹ̀rẹ̀ kò lè ríta mọ́ ọ̀rọ̀ àṣírí ni irú bẹ́ẹ̀ mi kan ṣe gbọ́ yín sí ẹ ti ń break promise tó wà láàrin ẹ̀yin méjèèjì ṣó ti yé yín nígbà tẹ́ bá sọ pé ẹ fẹ́ gbà sí tó wá bọ́ sọ̀rọ̀ agídí màámi gbogbo ìyẹn máa gbọ́ social media gan cast yín. social media máa gbọ́ ìtàn sọ yìí wà láì. mo bí ọmọ méjì mo fi kan ṣèyàn láàánú èyí tẹ́mi wá sọ pé mo mú sọ́dọ̀ yẹn ó wá pa fúká so ẹni tẹ́mi wá gbé fún yẹn kóun máa enjoy ọmọ gbọ́ òbí lòbí ń jẹ́ fẹ́gbàgbé òṣì ọmọ tí ó mọ̀ mí ọmọ ọkùnrin recognize mi bí ìyá náà ẹyẹ ó kàn máa ń pè mí ní big mommy. ó yẹ big mommy dẹ̀ lágbára o ó lágbára ju gbé mọ́mì gangan lọ. yáyá fò sílẹ̀ jọ mama advice mi o kí ló ń sọ lẹ́nu èèyàn kan máa ṣe big mommy ó wá tún kọ́ ọmọ yẹn débi pé ọlọ́run gbọ́ ọmọ yẹn ò wò mí rí kó ní big mommy o 2 million àrẹ ẹ̀kan gbà. ṣé yẹn ọmọ àbọ̀lẹ̀ kejì yín. ọmọ yẹn. bọ̀ ṣó máa ń fún yín bíi 1,000 ó máa ń ṣe bíi 1,000 kò ṣe mí. ṣé owó kéékèèké ni owó fàájì 50k 100k. àwọn dẹ̀ try náà torí inú lọ́lẹ́tẹ̀ tún gbé yìí náà ibi ò bàjẹ́ òyà mi. bẹ́ẹ̀ gbọ́dọ̀ àyà kílẹ̀ ọ̀pá ìbò ẹni. ọ̀pá ìbò mi ṣé mo gbọ́dọ̀ gbọ́mọlẹ̀ débi kó má ṣe tèmi. wo yàyà tó fẹ́ gbọ́ mi fẹ́ gbọ́mọ mi. wọ́n sẹ́ni tó lè bá mi sọ máa gbọ́mọ mi. ẹ bá má gbà. yàyà wo bí mo ṣe wà yìí mo ti mí sí Táíwò bàjẹ́. ìyẹn ṣé ètò ṣaláìsì.
àwa wà fún yín. ẹ̀yin wo ọmọ tó yẹ pé bóyá wà yẹn ó máa àjọ máa jókòó àjọ máa ta lúdò ọmọ yẹn máa dé bíbá ọmọ mi Táíwò Èjìrẹ́ mi á ti dé báyìí á ti gbé nǹkan tó jọjú ọmọ tó yẹ pé bó ṣe wà yẹn ó máa ń já mi sí rẹpẹtẹ ni màámi ẹ gbà sọwọ́ kúdú màámi ẹ gbà tẹ́ gbogbo yẹn kò tó. Ọlọ́run. bá ti rántí báyìí ṣé nísìnyí nígbà tí mi bá gba ìyẹn tí ìyẹn jókòó sílé olówó ṣé èmi nìkan máa dá ṣe life mi. yàtọ̀ sígbà ẹ̀yin bọ́ìsì tẹ́ bá rántí pé ókè ẹ jẹ́ ká lọ yọjú sí ìyàwó ta kàn jọ jókòó tàjọ ṣe fàájì tàjọ ṣe gbogbo ẹ̀ wọ́n ní láti gbọ́ mi o. òótọ́ lẹ sọ ọ̀gọ́ ìyá mi ṣe rí nǹkan kan tó wá strike mi ní mind nsìn tí mo believe pé ẹ lè máa emulate lọ torí pé kẹlẹ̀ gallivant ṣe mọ̀ pé ọmọ méjì mo bí Gerard Àtolúwatúnmi ṣe get bóyá olùdé kan máa bá yín ṣe ń bí àbí tẹ́ bá tiẹ̀ fẹ́ ká adopt wọn gan mo lè yọ̀ǹda kò síyàwó lọ́dọ̀ mi. yàyà màmá màmá yàyà ìyá mi òun fi mí ràn. mi ì ṣeré o. mo lè gbà wọ́n ìyẹn ò ṣe bó bẹ́ẹ̀ àmọ́ ọmọ mi yẹn ṣẹ́ mo fẹ́ gbà á. ìyá mi. ọmọ Kẹ́hìndé ń láti mọ̀ mí bí ìyá ní wèrè olówó iṣẹ́ kò jẹ́ kọ́mọ yẹn rí mi bí ìyá náà kò jẹ́ kó rí mi bí ìyá mi ò lè ọmọ tí mi lè dá dúró kí n bá sọ̀rọ̀ ní one on one. ṣe mọ̀ pé ó sọ pé tíyàn bá ti fúnyàn lágbo yàn máa ń jókun ẹ lẹ ni ẹ ti fún wọn lágbo ilé ẹ ti jókun ẹ lẹ. wọ́n mi ìjókun kankan lẹ̀ mo bọ́kùn mi dání ni ó ṣẹ̀ṣẹ̀ lòun náà lọ fi àpòlé ọmọ ẹ̀ lọ fi ṣògùn owó ni ó lọ fún àpòlé ọmọ ẹ̀ ṣògùn owó ni náà èmi tí mo wá bímọ Ọlọ́run fún mi lọ́mọ méjì ìkan fò sánlẹ̀ ó kú ìkejì tó tún wáyé kó máa ṣe kíni kó máa pàmpà mi àti màmá ọmọ yẹn sì ti bá gbà wá rí ayé mi ó máa yàtọ̀. ṣé báyìí tún lè dájú bẹ́ẹ̀ ṣe wáyé lọ. ayé mi máa ọ̀rọ̀ pé kọ̀wé mi náà kémi náà máa gbé lẹ́kì ni owó ti wà lọ́wọ́ ọmọ yẹn ti rówó iṣẹ́ gidi lọ́mọ yẹn wò mí náà iṣẹ́ gidi iléeṣẹ́ gidi ló ti ń ṣiṣẹ́. ìyá mi ibi ẹyọ kan tí mo tún ṣì máa tẹnu mọ́ kọ́ ẹ̀kọ́ ni mo máa tẹnu mọ́ ẹ yọ̀ǹda ẹ ṣeré yín láṣẹ pé. yàyà ó dà ń pé yàn kan pè é lẹ́ẹ̀kan. ẹ wo ẹfì yẹn lẹ tẹ bá ti yọ̀ǹda mi jẹ mọ́ àbọ̀ yín máa lò lọ́dọ̀ yín kí n tó kúrò bí mo máa wéwọ̀. ó dà ń pé ó máa lọ bá ìfún mi ti ń jápọ̀. yàyà ó máa lọ bá ṣé wọn pé gbogbo nǹkan tí olórí burúkú yín ta máa ń sọ ládùúgbò ni mò ń gbọ́ ṣé wọn pé gbogbo bí ẹ ṣe máa ń sọ wípé ìyá yẹn òun ló pọ̀ ọmọ ẹ ìyá yẹn ló bá yé ọmọ ẹ jẹ gbogbo yín dẹ̀lẹ́ jẹ́ ní owó jẹ̀ǹdọ́ ọ̀yà pé jẹ́ náà lọ́wọ́ báyìí ó máa ń ṣe gbogbo yín náà ló máa ń ṣe fún ó máa ra bíà fún yín ó máa ra gbó fún yín ó máa ra gbogbo ẹ̀ fún yín tí gbogbo yín máa fín tẹ́ máa ṣe ẹ wá ń sọ pé mi ò tọ́ ọmọ dáadáa lọ́mọ ṣe kú àbí nísìnyí òkè ta la fẹ́ kó máa ṣe bí ọmọ fún mi ṣé kí n kàn wá nulẹ̀ kí depression kó pa mí dànù gbogbo tá a wá sọ lẹ́yìn mi yẹn kì í sọ fẹ́ san kì í wọ̀ fọwọ́ gbogbo èyí tẹ̀ ń sọ̀rọ̀ mi láì dá lẹ́yìn ẹ ní kú síbi táṣọ yín wà gbogbo ẹ tó bá sọ̀rọ̀ mi lẹ́yìn tó lè sọ lójú mi ọmọ nígbà onídìíjọ́kọ̀ ẹ ní rídìíjọ́kọ̀ máa gbọ́ ọmọ mi kò sẹ́ni tó lè bá mi sọ Kẹ́hìndé tó wà ókè sá ṣe ọ̀rọ̀ ló sì kan tó ń sọ mo bí ẹ sórí ẹ dàrú ni àbí kí ló ń sọ lẹ́nu èmi máa tẹ̀rù pọ̀ ṣe lẹ́bàá ni mo rò pé ó máa ń gbé mi mọ́ra màní kémi dá ọmọ padà fún ẹ are you mad are you crazy ohun tí mo fẹ́ ni mo sọ fún ẹ mo fẹ́ gba ọmọ mi ayé ẹ fẹ́ bàjẹ́ nìyẹn so nígbà tí wọ́n tọ́ nǹkan tó tọ́ rẹ tó fò sọ́lẹ̀ tó kú ó wá fẹ́ back sórí mi ọlọ́run ní fún ẹ ṣe Kẹ́hìndé jọ́sọ́ wọn máa ń sun ẹran mẹ́ran kí kọ̀ọ̀kan kan ìkan pa ni wọ́n Kẹ́hìndé sọ́rí gbogbo shit máa ń gbà pẹ̀lú ẹ̀ yẹn tó máa ń kàn lánú gbàgà tó máa ń rò pé mo rọ́ sọ yẹn má try ẹ̀ pẹ̀lú mi sí ọgbọ́n torí mo wọ̀ ọ̀nù ẹ mo kìlọ̀ fún ẹ tó nígbà tó ń ba yí ọmọ yẹn jẹ́ mo pè é lọ́sàn mo pè é lóru mo ní ìwé mọ́gán sọ pé tó ọmọ àkọlẹ̀ fún ọdún sinmi ṣé mi ò sọ nígbà tó ọmọ ẹgbẹ́ àmúgbó wá sílé ṣé mi ò sọ kí ló máa sọ olémi fúùlù
ìdíọ̀tì gbogbo àwọn èébú burúkú bíi tagungbó táyé ẹ̀ fi bàjẹ́ yẹn ló máa pè sí mi lára ṣé mo torí ẹ̀ complain sórí akin tó wà lọ́wọ́ mi yẹn tí ó wà lọ́wọ́ mi yẹn mi ì rí grandfather tó lè gbà lọ́wọ́ mi ìwọ sọ́ngbà yẹn ṣebí tí ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ tó ń sọ́ngbà yẹn ọ̀rọ̀ burúkú ni tó ọmọ afẹ́ má rí màá ní kó má rí ìyẹn lẹ̀ bí mi mo bí ẹ wo ìyá olówó gbó tí ń ṣílẹ̀kùn fódè mo máa gba ọmọ mi gbà wípé ayé ẹ ó dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa ní èmi kọ́ mo bàyí ẹ̀ jẹ́ èmi kọ́ mo kọ́ bẹ́ẹ̀ ṣé mo bẹ́ẹ̀ ṣe ọlọ́run ni ọmọ méjì lọ́lọ́run yọ̀ǹda fún mi ìkọ́dẹ̀ tí lọ nìyẹn mo fẹ́ gbà kejì abiyamọ ni mí nígbà tí mo fọmọ ṣẹ́ lànú ṣé mo ṣèwé pẹ̀lú ẹ̀ mo bí ẹ ṣèwé lóòótọ́ bọ́ màá wá fi ẹjọ́ fín gbogbo nǹkan náà kan ló múwèé dání àdéhùn ló ṣe fún mi ṣé mo tọrọ ọmọ lọ́wọ́ ẹ̀ ń gbà yẹn mo ti gbà pé mi ò bímọ fine bóyá ń gbà yẹn kan tó o bá gbọ́mọ fún mi ó pọ́sibú náà kọ́dọ̀ ti ṣẹ̀yà nínú ayé mi kẹ́mi náà ti bímọ tèmi olóòfọmọ rẹ̀ mi lẹ́kún ni nígbà tí wọ́n wá mú tiẹ̀ tó ba ayé ẹ̀jẹ̀ tó pádànù ó wá lọ bímọ kan bì kan wo akì adirun adìgbà fún mi màá gbé ẹ lọ kóòtù màá sùn ẹ tó o bá pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ gbogbo tí bá nípa tọwọ́tọwọ́ ni màá fi rẹ̀ wá jẹ́ màá rí pọ́ jẹ́ẹ̀lì òṣèwọ̀n bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣoré mi Kẹ́hìndé màá gba ọmọ mi lọ́wọ́ ẹ kódà kó ní owó jù bẹ́ẹ̀ lọ kó fi ṣe òfin kí ni mo sọ fún ẹ wàá bọ́lọ̀ ń wájú wọ́ Táíwò mo fún ẹ ní 3 days bá Akínọlá sọ̀rọ̀ jẹ́ kó mọ̀ pé èmi ni mo bí èmi mo dẹ̀gẹ̀ lé lórí o ti gbọ́ èmi mo bí ọmọ mi mo fẹ́ gba ọmọ mi wọ́n bá after 3 days mo ń bọ̀ wá mọ́ ọmọ mi lọ sínú ilé mi bẹ́ẹ̀ ni mo sọ nílé àbẹ́tẹ̀ tó ń gbé ilé àbẹ̀rẹ̀ wọ̀ bí ilé èkúté ọmọ tí èmi fowó tọ́ ọmọ tí mo fún ní good education ọmọ tí ayé ẹ̀ tòrò ìwọ wá ṣetán ní kó máa kúṣẹ́ bíi tiẹ̀ àbí olórí burúkú ẹ̀ níjọ́ tí ìbá ti fún ẹ lọ́mọ lẹ́bí máa pa ẹ̀ dànù bẹ́ẹ̀ ni mo sọ pé ó bẹ́tà kó gbà fọ́lọ́hún sórí àkì yìí ó bẹ́tà pé ìmùlẹ̀ wa tó wà láàrin wa kó jẹ́ kó dúró bẹ́ẹ̀ kó ní kàkà lè máa gbé ìgbé rọrùn tó bá fẹ́ kò sọ fún bọ́jọ́ wo ló bá fẹ́ ní kí fún ẹ ọkọ̀ kúrò nínú ìtajọ wà yìí kó rìn síwájú mú kọ́nú méjèèjì èmi náà fún ẹ ní 3 days kó lọ digest tó bá máa ṣe kó jẹ́ kí n gbọ́. Akínọlá èmi mo bí ẹ o wèrè tó ń gbọ́dọ̀ ẹ̀ kò bímọ o agọ ní o bẹ́ẹ̀ ni mo mọ̀ pọ́mọ yẹn á máa gbọ́ 3 days pé ọmọ mi kò jẹ́ kó mọ̀ pé mi mo bí nǹkan mi àìṣe yẹn ìpadàbọ̀ mi ò ní dà ọ̀kẹ́ bí kún lóko bí pàkúté ni olórí burúkú ó lè ṣe amúgbó wèrè amúgbó. àdéhùn tí mo borí mi sọ́kọ́lẹ̀ yìí ọ̀rọ̀ tí mo borí mi kí ni tọ́lọ̀ ọ̀pọ̀lọ́ ọmọbìnrin tí èsì fún ayé mi kí ló dé. irú kílẹ̀ yìí mi ò gbọ́dọ̀ jìyà yìí. látìgbà tí mo ti wà kékeré títí dísè ṣé mo yọ ọmọdún tí mo ti pé ṣá I'm now 32 years ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń sọ fún mi pé ẹ̀yin kọ́ lẹ bí mi ta ló wá bí mi ó nídìí ọkọ mi bá bínú sí mi èsì ẹ̀ mọ̀ pé irú ọjọ́ èdè ìgbà wáyé láì pé mo mọ̀ ni ó bá tóbi lọ́pẹ́ o sórí ẹni tó bí ẹ gọ̀gọ̀ Kẹ́hìndé kejì mi ló bí ẹ. What? Big Mommy? Bẹ́ẹ̀ni. Big Mommy ló bí mi? Bẹ́ẹ̀ni.
ó yọ lọ́hùn ṣọrẹ́ ibi tó wò yìí èmi náà sì má rí rí àmọ́ after 5 years mo ti wà ní ọkọ tí mi ì gbọ́ pa tí mi ì gbọ́ pọ̀ gbọ́n àwọn fámílì ọkọ mi wọn ò fojúlẹ̀ fún mi mọ́ mo lè ṣàlàyé fún ọ pé gbogbo ipá lèmi náà ti sá kémi náà lè jọ lọ́mọ láyé àmọ́ wọn lówó ni mò ń lé mi ì lé kí n lọ́mọ láyé mo ní à Ọlọ́run ló ń ṣòwò fẹ́ dá iṣẹ́ tí mò ń ṣe náà ni Ọlọ́run fi bless mi báwo ni mo ṣe máa wá sọ pé bí ìfẹ́ lọ́mọ láyé wàhálà yìí pọ̀ débi wípé gbogbo ìgbà tó bá dẹ̀ ti bá mi fa wàhálà yìí Kẹ́hìndé kejì mi máa ń wá síbẹ̀ tó máa wá ń bá wọn jà tẹ́ pé wàhálà yìí pọ̀ ìgbà tó yá láwọn fámílì ọkọ mi bá sọ wípé gbà tí mi lè fún ọmọ àwọn ọlọ́mọ ọjọ́ dẹ̀ lọ lọ́jọ́ kájọ́ kí step aside kọ́ mọ àwọn fẹ́yàwó mi mo dẹ̀rù sọ̀túnbọ̀rọ̀ sósì mi ṣáà ṣọ́ lọ́hùn mo bá fi òye pé kàkà tí èmi àbí wà nílé ọkọ tó bàbá fi gbogbo nǹkan yọ mí lójú ó bẹ́tà kí n lè síwájú n bá fi kú ọ bẹ́ẹ̀ mo wá pinnu pé tó bá yẹ pé lóòótọ́ lọ́lọ́run bá kọ ọmọ mi kó fún mi lásìkò tó bá yẹ mi àmọ́ tí ò bá fún mi lọ́mọ èmi náà fẹ́ ní kankan ṣe pẹ̀lú ọlọ́kùnrin dé mọ́ lẹ́yìn ìgbà tí mo kó lé ọkọ mi bí Kẹ́hìndé ṣe lóyún nìyẹn torí ilé face me and face you tó gbé gbogbo àwọn ọkùnrin tó wà lórí ẹni Kẹ́hìndé tí bá sùtọ̀ kò wá mọ kókó ẹni tó fún lóyún mo ti wá wò pé àwa méjèèjì àṣà lè wà bákan náà mo bá advice pípa tọ́lọ́dẹ̀ ti kojú àánú sí wọ́ àtòrí kan ṣe kọ́ lọ́lọ́run tó dá Táyé náà ló dá Kẹ́hìndé pípa tọ́lọ́dẹ̀ ti wo pé Kẹ́hìndé ló kọ́kọ́ fẹ́ dá lóhùn yìí dédé náà ló ṣe lára mi mo fara mọ́ ọ Kẹ́hìndé bá lé òun fẹ́ ṣẹ́yún mo bá ní òun tẹ̀mí yìí wá tí mi ò rí tọ́lọ́dẹ̀ tún ṣe fún wọn lọ́fẹ̀ẹ́ lófo mi ò fẹ́ kó ṣẹ́yún Kẹ́hìndé rí tó bá dọjọ́ iwájú ta ló fẹ́ pè bàbá ọmọ mi ni kó máa wọ̀rí ọlọ́jà ṣe kó bímọ yẹn lọ ó dẹ̀ gbà sí mi lẹ́nu ó dẹ̀ ń tọ́jú ẹ̀ tóyúntóyún mo ń tọ́jú ẹ̀ tóyúntóyún nígbà tọ́lọ́run mi ọba òkè ó bá ṣe yóò wọ ọba gídára tó máa gbé ṣe èdè kábíyèsí Ọlọ́run títóbi lórúkọ Ọlọ́run àánú mo tóbi lọ́ba nígbà tọ́lọ́run máa gbé ṣe èdè Kẹ́hìndé máa bí mo bá bí bèjì ìyẹn ni Táíwò tó ń wò yẹn tó ṣaláìsí ìwọ àti Táíwò ìbejì lẹ́yìn náà ní Kẹ́hìndé bá pè mí ló bá níṣẹ́ mi ò mọ̀ pé ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ yìí òwe lọ́lọ́run pa fún wa ó ní bí báwo ó lè mí lówó òun ò lówó báwo lòun ṣe fẹ́ tọ́jú ọmọ méjì mo ní kó má wọrí màmá tọ́jú wọn
ó bá ní òun fẹ́ sọ kankan òun fẹ́ ká ṣàwó láàrin ara wa mo ní bíi báwo ó ní kí n gbéwọ̀ tó jọ́kùnrin kí n fobìnrin lẹ̀ fún ìpẹ́ òun fẹ́ fi ẹ̀rẹ̀ mi lẹ́kún ìdẹ̀bàjẹ́ kéde aláyé kọ́kọ́ bọ̀ nǹkan tó ṣẹlẹ̀ bí mo ṣe gbẹ́ tí mò ń tọ́jú ẹ̀ nìyẹn gbogbo nǹkan dẹ̀ lọ déédéé kò sí tó béèrè tí mi ò fún kò sí tó béèrè tí mi fún àmọ́ gẹ́gẹ́ bó ṣe mọ̀ wípé Kẹ́hìndé lé ó lóun ò gbélé face me and face you òun ló jẹ́ kí n lọ gba ilé 2 bedroom flat tí mo gbà fún yẹn tí mo dẹ̀ ń sanwó bẹ́ẹ̀ kò dẹ̀ sí ohun tó fẹ́ tí mi ò ṣe fún kódà lẹ́yìn ìgbà tí wà á ti kéjì ẹ tẹ́ ń dàgbà èmi mò ń sanwó school èmi mò ń ṣe gbogbo ẹ̀ mo dẹ̀ ń kìlọ̀ fún nígbà mo rí ìgbésẹ̀ tí Táíwò gbé mo pe Kẹ́hìndé wọ́n ń tọ̀ mọ́ báyìí tọ́ ọmọ yìí dáadáa obìnrin ni mistake tí wọ́n ti ṣe má jẹ́ kọ́ ọmọ yìí ṣe gbogbo tí bá Kẹ́hìndé sọ báyìí ẹ̀yìn tí ẹ̀ ló máa ń bọ́ sí pàápàá jùlọ tí n bá advice Kẹ́hìndé fún kankan tẹpẹtẹpẹ báyìí ló máa fi dábí lówó ó máa lálé mi ó máa wọ́ mi lẹ̀ ní ìdẹ̀ torí ẹ̀bí inú mo máa ń gbà mọ́ra torí ìwọ tó fi ṣoore fún mi ó tó mi lọ́tọ̀ tó daṣọ àṣírí bò mí tí ò jẹ́ káyé fi mí ṣẹlẹ́yà tí ò jẹ́ káyé béèrè pé mo lọ́lọ́run mi wà. ó wá yá sí Kẹ́hìndé wá sọ fún mi wípé òun fẹ́ gbà ẹ́ padà ó dẹ̀ bẹ́ẹ̀ mo ní kó rántí àdéhùn tó wà láàrin èmi àti lóòótọ́ àtọwọ́bọ̀wé àmọ́ lòun yọ̀ǹda fún mi láyé àti lọ́run ní ọmọ Kẹ́hìndé wá dé sí ó lóun fẹ́ gbọ́ ọmọ òye bànújẹ́ ọkọ̀ fún mi bí mo níṣòwò ló fẹ́ ni màá fún gbogbo tó bá fẹ́ màá fún Kẹ́hìndé ní jẹ́ mi òun bí ẹni tóun tún lè bímọ mọ́ ni. It's too much for me. Eléyìí pọ̀ fún mi. Ó pọ̀ fún mi o. Mi mọ tí mo lè ṣe. Ó pọ̀ fún mi. Mi ò gbọ́dọ̀ jìyà yìí gbé. Àdéhùn tí mo borí mi sọ́kọ́lẹ̀ yìí o. Ọ̀rọ̀ tí mo bẹ̀lẹ́dà mi sọ́kọ́lẹ̀ yìí o. Irú kílẹ̀ yìí. Mi ò gbọ́dọ̀ jìyà lóòótọ́ ní pẹ̀lú ẹbí mo dẹ̀ gbà mo mọ̀ yín gẹ́gẹ́ bí ìyá mi mi ò fẹ́ bẹ́ẹ̀ yín méjèèjì ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe ń jà yìí mo ti bá mọ́mí náà sọ̀rọ̀ pé káwọn náà ní sùúrù gbogbo ariwo tó ń pa ẹ̀ kán ní sùúrù ẹ̀yin náà mo fẹ́ rọ̀ yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ bá mi rí gbogbo ẹ̀ bọ̀lẹ̀ ẹ jọ̀ọ́. wọ́n kò lè gbọ́ aláṣejù wa wà ṣe tẹ́ni wò ó ṣo fẹ́ gbọ́ Kẹ́ni èmi gan rẹ́dì ẹ̀ ṣé wọn pẹ́ gbọ́ orí burúkú òṣì tó máa ń ṣe yẹn tí mo máa ń dẹ̀ fún ẹ tí mo kàn máa ń wò ẹ pé ìjọ kan náà lájọ wáyé tí máa ń dákẹ́ fún ẹ ṣorí lórí tó wá ṣe yìí èmi gan ò ní gbà fún ẹ Kẹ́ni èmi gan rẹ́dì pẹ̀lú ẹ gbogbo agbára tó bá ní tó lè sà mo fẹ́ kó lọ sà ìwà aláìmoore ẹ̀dá yìí ó tẹ̀lé gbogbo ẹ̀ máa fi yàn pa sọ yẹ kí wọ́n máa fi mí pa ọ̀rọ̀ tí gbogbo tí mo gbé ṣe nínú ayé ẹ̀ olórí burúkú ẹ̀ ọmọ amúgbọ́ tó fún ẹ lóyún ṣó gbà lọ́wọ́ ẹ̀
ṣé mi ò mọ pa tí mo kọ́ ni àbẹ́mi kọ́ ni mo tọ́jú ẹ̀ ní oyún yẹn títí òfin wá bí àwọn ọmọ yẹn jọ kí ló ṣe téèyàn kan ò ṣe rí owó tí mo dẹ̀ ní ṣé mi ò ṣèrànlọ́wọ́ fún wọn náà nígbà yẹn kó ta bá fún ẹ lówó bí ká máa mú gbó ká máa ṣákiri gbogbo àwọn ọmọ aláìsí ká máa mú tí ìgbé àgbàná tọ́lọ́run gbélé ẹ lọ́wọ́ ọmọ apá àgbàná tọ́lọ́run gbélé ẹ lọ́wọ́ yẹn ṣá jẹ́ kí n sọ̀rọ̀ fún wèrè kò sáṣírí kan náà àṣírí kan mọ́ akí ti mọ̀ pé èmi kọ́ mo bí wù fine mo ti ṣàlàyé fún ó dẹ̀ ti mú ó dẹ̀ ti gbà fọlọ́run tó bá wá fi ọwọ́ ẹ̀rọ ṣe kájọ máa jẹun ọmọ lọ àmọ́ tó bá dúró nídùú wípé wèrè ẹ yẹn ọpọlọ ẹ tó ti yí yẹn tó bá lérò yìí pé ìmọ̀ máa ṣe wèrè yẹn fún mi ò ní gbà fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ bá pẹ́ ní ẹjọ́ ló fẹ́ lọ ọmọ rẹ́dì pẹ̀lú ẹ àríwé lẹ́yìn rí àfíndẹ́rùbọ lọ́rọ̀ ni kí ló dé wọn bíyàn mọ́yàn náà bí mi mọ́ ẹni kí ló dé tó jọ́ta fún mi láyé lọ́run tó tún jọ́ta fún mi láyé wájà máa kú mi wọ́n máa sọ̀rọ̀ sí mi máa máa wù ẹ́ náà máa máa dákẹ́ ó wá ti wá mọ́ ẹ lára gbogbo tó ń gorí bukú tó ń ṣe kiri gbòòrò yẹn a máa gbé ẹ wá bá mi nínú ilé mi wà á tún máa yín sọ́ọ̀tì mi ẹ̀yà ẹ̀yìn ẹ̀dá ìrìn etí gìngìn ní ẹ̀yẹ kí ló dé tí wọ́n bá jẹ́ òbí gidi tó jẹ́ abiyamọ gidi tí wọ́n bá tọ́ Táíwò yẹn dáadáa wọn yóò ní yàyàkuyà tó yà wọ́n ní bọ́bọ̀ òjò ṣòkòtò àjọ kíjìpá ńgbà yẹn pọ̀ òṣì yẹn lọ́mọ yẹn bá lọ́wọ́ ẹ̀ ìgbé ayé yẹn náà lọ́mọ yẹn náà bẹ̀rẹ̀ sí ní gbé ṣe ọ̀pẹ́ tí yóò bá sí pẹ́ náà fi kú bu ọmọ yẹn láṣìírí síwájú ẹ̀ ọmọ yẹn gan ni òun wá padà pa ẹ́ tó lámọ̀ pé ó ba ayé òun jẹ́ ni ọmọ tí ò ṣe fi wọ́n ta ọmọ mu gbọ́ ìyá mu sìgá olóṣọ̀rọ̀ olòṣì ṣábí amọ́ ni wọ́n yàbí abí àgbà ìyá lásán ìkejì ajá ìyá ẹ̀ ọ̀rọ̀ burúkú wà lẹ́nu òun náà ṣé torí kó máa ń ṣe lúwọ́lúwọ́ olórí burúkú ni ó ṣàgbọ́n tó sọ madam olówó God bless you ẹ kú àtúntò ẹ kú ọ̀rọ̀ wò ó jẹ́ sọ fún ẹ èmi ò bẹ polongo mi ò bẹ palantia o sọ́rí gbogbo tó ń sọ yí pé kẹ́kẹ́sẹ́ ìgbà tẹ́mi bímọ èmi ò rí èèyàn gbà àbí ìwọ ló ṣááyún ẹ̀ olórí burúkú èmi mo ní kí ìwọ wáyé kọ́rọ̀ ẹ̀ dàbí èyí tó kọjá lórí àpáta tí ò bímọ mo bí ẹ tẹ́mi ò bá wá bí ọmọ jọ pẹ̀lú gbogbo owó orí burúkú owó òwèrè tó ní owó òṣì tó ní jọ sáyé máa respect ẹ mo bí ẹ èmi daṣọ àṣírí bò ẹ mo wò yí pé òkè náà èèyàn kò ń jẹ kílẹ̀ fẹ̀ Ọlọ́run pèsè méjì lèmi àti ẹ náà kí wá ló dé tí máa wá ọmọ méjèèjì máa yà mo máa daṣọ àṣírí bò ẹ ṣe bó mo fi gbé Akin fún ẹ àbí Akin yẹn wá dàgbà ọmọ ọgbọ tó máa ń pa tí òun jẹ́ kó yọjú sí mi ó ti ń pòwe fún mi láti ilẹ̀ tẹ́mi gan mọ̀ ó wá ń sọ ọ́ sí pẹ́pẹ́sẹ́ pé Táíwò òkú Táíwò ni ò bá pa mí fine adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Táíwò dẹ̀ wá fi kú ṣàgbà mi kò sí wàhálà pẹ̀lú yẹn mo jẹ́ ìsọ̀ kankan fún ẹ bí kúrò lóko bí pàkúté ni èmi àti ẹni lájọ wà yẹn o ṣé ọmọ kọ́ láti ilẹ̀ lọ ti jẹ́ kọ́mọ yìí mojú mi gbogbo ẹ máa ń gbé sá tani ọmọ náà fẹ́ wá wà ní rárá kó má wà ṣé ọmọ pọ́ mo ṣe kí ni mò ń gọ̀ mo ṣáà ń lápo sínú mo ṣáà ń gbà bẹ́ẹ̀ pé ọlọ́mọdé aṣọ́rẹ́ kó di bíbọ̀ mo ti ṣọ́rẹ́ rẹ́ ti di bí báyìí bọ́ sórí gbogbo wa látúntò báyìí èmi tí mo gbé ọlá gidi nítorí bá dẹ̀ fẹ́ ṣe ló fẹ́ ṣe fine èmi kan wá ṣe kí ni mo ya wèrè. má tọ́jú yín mo ti gbà mo ti ṣàlàyé fún mi pé yín lẹ bí mi ẹ wo tó bá jẹ́ pé kí n máa tọ́jú yín kọ́lé ni yín kò ń ṣe problem máa tọ́jú in fact máa wá sọ́dọ̀ yín máa spend bí a weekend àbí number of days tó bá tiẹ̀ wín ẹ̀yin sọ fún mi ẹ̀yin lẹ bí mi àwọn lọ́wọ́ mi dàgbà ẹ̀yin méjèèjì nìyá mi. wẹ́rẹ́ yóò ní kí o tọ́jú mi ṣèbọ́lá ní burúkú ni aṣíyèrè ni ọlọ́wọ́ ọgbọ́n tó ṣílẹ̀kùn fólè ni olórí burúkú ẹ̀ ṣé mo mọ̀ bóyá ọ̀lẹ́ inú ẹ̀ lọ fi ṣògùn owó mo bí ẹ bó ṣe wá lówó náà tọ́ ọjọ́ ẹ̀tọ́ mẹ́rin ló ń ṣe fún mi bí kò máa fún mi ṣíkì change àwọn owó wèrè owó ìranù àbí ṣé ó wọ mi ní kọ́kọ́ 2 million fún mi àwọn wọ mi ní kọ́kọ́ 5 million fún mi ó máa ń fún mi lọ́wọ́ kébí má pa mí àbí kò ṣáà jẹ ọmọ ti fún lọ́rọ̀ táṣọ òṣòro mo dẹ̀ ń jẹ́ àbí mò ń jẹ́ ayédè ń pè wọ big madam big mama èmi dẹ̀ ń ṣe kí ni mò ń kà sára ṣọwọ́rí ẹ̀dì ẹni mi o ṣọ fẹ́ gbọ́ ẹ̀dì onírònú
tó bá bí gbọmọ tó bá padà lẹ́yìn ẹ̀ di òríro tó fẹ́ gbọ́ mi ò ríro mi ò rí kankan rò nígbà bá rí bi níbí wọlé kàkà kẹ́kọ̀ọ́ má jẹ ẹsẹ̀ sí àfiṣàwàdà ní. màá sùn ẹ ní kò sí nǹkan tó fẹ́ ṣe màá sùn I will sue you. Akin kò lè yí ẹ ó yé mi yes